Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí wa káàbọ̀ sórí ètò. Hello, gbogbo lé. I miss you. Ṣé you know miss me now? Like 3 weeks ago now. Sí àwọn Facebook. Tọ́n ti gba Facebook, tọ́n ti gba page mi ní ọwọ́ mi. Mo yẹn ṣẹ̀dá padà ni. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn videos kan, ó ga o, àfi k'Ọlọ́run kó ṣàánú wa ni o. Ọlọ́run kó ṣàánú wa. Nigeria government. Àwọn sọ fún àwọn national televisions wọn. Anything tó bá ń ṣẹlẹ̀, gbogbo àwọn èèyàn tí a fi ní àwọn tó ń dá oko mọ́ ń sìn, gbogbo àwọn èèyàn tó ń pa síbẹ̀, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń ní ẹ gbọ́dọ̀ gbé, oh my God, ẹ gbọ́dọ̀ gbé jáde o. Ìlú òyìnbó náà, nǹkan kí nǹkan tó bá fẹ́ pa Áfríkà lára, tẹ bá wá rí àṣírí yẹn, ẹ gbọ́dọ̀ gbé jáde. Videos yẹn ó tó bí méjì, wọ́n fi fún mi ní strike lórí ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ni o, you know. Well, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A jẹ́ wípé bọ́ a tún ti rí ọ̀nà bòmíì ta tún máa gbà máa pàṣẹ síra wa. Ẹ̀yin tẹ́ bá mọ WhatsApp nọ́mbà mi, màá gbé jáde ní sẹ́tẹ̀ jẹ́ kí n gbé jáde tá fi ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. A tún ti mọ̀nà bòmíì. Irú yẹn mo máa ń ṣe, màá wá sọ̀rọ̀ lé lórí. Mi ní post ẹ̀ sórí Facebook, mi ní post ẹ̀ sórí kíní. A máa ń pàṣẹ síra wa látòrí WhatsApp, a máa spread ẹ̀. Èmi tí bá ti irú nǹkan bẹ́ẹ̀ báyìí, tí bá ti sọ̀rọ̀ lé lórí báyìí, pam, mo ti jù sórí family group mi. A ti bẹ̀rẹ̀ sí ní spread ẹ̀ káàkiri àwọn ọ̀rẹ́, àwọn tó bá wà lórí kíní. Irú yẹn ń ṣe èèyàn ní gbé wá sórí sọ́dọ̀ àwọn. Ṣé bí ká pass information síra wa náà ni. Agbègbè náà bòmíì kán má worry. Ẹ jẹ́ kí n sáré gbé nọ́mbà mi síbẹ̀ kó má lọ dàpọ̀ mọ́ ti Dr. S2. Now, nọ́mbà mi yá. WhatsApp only. Yeah, nọ́mbà mi nìyẹn, WhatsApp only. Ẹni tó bá wà nínú WhatsApp mi, tí àwọn orú nǹkan bẹ́ẹ̀ yẹn, kódà gan tó bá ṣe program gan pàápàá, ẹlòmíì because ó lè má rí notification, máa ń jù sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a jọ wà lórí, tán wà lórí group mi. Ẹ ṣe gan ni, ṣe mọ̀ pé àwọn èèyàn náà máa ń send short video sí mi. Now, gẹ́gẹ́ bí àwọn bàbá wa tán sọ wípé mo ń sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ wípé mo ti wà lórí program mi. Ṣé dẹ̀ mọ̀ wípé ó ti wà lára orúkọ ló máa ń ròyàn, as in sọ̀rọ̀sọ̀rọ̀. Ó lọ kí ẹni tó jẹ́ journalist ńlẹ́sìn, ó wá sọ wípé ó sọ̀rọ̀ jù. Ṣé bọ́rọ̀ tiẹ̀ bí kò ń ṣe bá Aláròyé ṣáà ni, ṣe bí kò máa rojọ́, kó máa béèrè ẹjọ́, kó máa rojọ́ ni. Ó wá torí ẹ̀, ṣé mọ̀ pé àwọn ìgbà míì wà gan, àwọn nǹkan míì gan tí ò lọ pẹ̀lú program tẹ́ fẹ́ ṣe gan. Ọ̀rọ̀ máa gbé yín wọbẹ̀ kan, ọ̀rọ̀ máa ń wọnú ọ̀rọ̀ ni. Ó dẹ̀ rọ̀ wá lọ́rùn jura wa lọ. Understand, but kéèyàn sọ̀rọ̀ tó make sense. It's not bóyá ká ṣá sọ̀rọ̀ ṣá, ọ ká máa sọ̀rọ̀ ìlara, ọ ká máa sọ̀rọ̀ ìjẹnilẹ́sẹ̀. Ṣó ti yé yín sìn? Kò sí bó ṣe lè jẹ́ ọmọ ológo, ìwọ tó bá ti sọ̀rọ̀ tó bá make sense, àwọn èèyàn máa jealous ẹ̀. Bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́, ẹ máa gbọ́ ń sìn. Àwọn bàbá wa kan ló sọ bẹ́ẹ̀ o. Máa gbé jáde. Now, mo kí wa lẹ́ẹ̀kan sí pakúbojú ọjọ́ ṣe rí. Mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Ẹ má mind ohùn yìí. Ẹ má mind ẹ̀. Ìgbà tó bá jẹ́ pé mo ń ginger and lemon kí n ṣe papọ̀, mo ń lò bọ́ still yet nǹkan ìgbà tó bá ti jẹ́ kóhùn yẹn gan kó rest nǹkan. Èèyàn fẹ́ lè máa sọ̀rọ̀ lójú ọ̀rọ̀. It is way àfikún náà kó ṣàánú fún wa, bọ̀ àánú la rí gbà, ààyè ọpẹ́ náà ló yọ. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, kò ní bàjẹ́ fún wa, kò ní fẹ́ bàjẹ́ gan. Yorùbá ni mí, Yorùbá ni ìran mi. Ẹni tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ ṣe darapọ̀ mọ́ wa lórí platform yìí, èmi ọmọ yín àbúrò yín náà ni olólùfẹ́ yín, Dr. Zabby Talk Show. Ààyè ọpẹ́ yọ, mo dẹ̀ mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run. Ààyè ọpẹ́ a máa yọ fún wa, lórí ọmọ, lórí ìdáwọ́lé wa. Òun lààyè ọpẹ́ ló máa fi máa yẹ. Ó la mú wá fún wa lọ́jọ́ títí òní, wípé ká sáré ṣe àgbéyẹ̀wò ẹ̀. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹlẹgbẹ́ mi àti ọ̀rẹ́ mi àti ọmọ náà tí ẹ bá mi lọ subscribe lórí Àjùlọ TV. Òun ni mo fi kí eléyìí lẹ́yìn ìsìn. But another program tá à ń ṣe lọ tó jẹ́ wípé títí dé orí 100 ni. Òun la ìmọ̀ máa ṣe lọ́nbẹ̀. But a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ bá wa lọ subscribe fún bẹ́ẹ̀. A dẹ̀ máa ju àwọn program míì náà síbẹ̀ tó jẹ́ wípé èyí tẹ́ bá wò bí kò lè máa wò lọ́hùn yẹn kò possible. Torí ẹ̀ tẹ́ bá rí Àjùlọ TV, ẹ bá wa gbọ́ nǹkan tí a sọ ń bẹ̀. Tẹ́ bá dẹ̀ rí Dr. Zabby Talk Show náà,
èmi yìí náà ni ẹyẹ méjì ò kì í jẹ́ṣà lágbára lọ́wọ́ Ọlọ́run. Ojú òní tiwa, mo kí yín, mo mọ̀ ọ́ lóore o. Ọlọ́run tó láyé tó lọ́run kò ní jẹ́ kí n jọra mi lójú níwájú yín lágbára ní ọwọ́ Ọlọ́run. Èyí tá fẹ́ sọ lọ́jọ́ títí òní, èyí tó tìkì gan ni. Mo dẹ̀ máa bẹ àwọn kan, àwọn ìyá mi, àwọn bàbá mi kan, tí ohùn wọn bá jáde nínú ọ̀rọ̀ yìí, kán jọ torí Ọlọ́run, kán má fi ṣèbínú, kán má fi ṣèbínú o. Màá ṣàlàyé bóyá jẹ́, because mo ti sọ lórí world media, meeting náà pè mí sí ni. Pòrò tí mo wọ meeting náà báyìí, á ti tó bóyá bíi 7 months ago. Bí mo wọ meeting yẹn, ni ẹ̀mí ẹ̀ sọ fún mi, mo kàn lo fóònù mi kejì ni, torí ẹni tí mo bá ń bẹ̀ ni. Mo bá bàbá Ayélóge nínú meeting yẹn. Mo wá mú fóònù mi kejì, mo wá fi ń ṣe recording àwọn nǹkan tá sọ ń bẹ̀. Torí mo gbogbo group of àwọn tí mo bá nínú group yẹn, mo rí pé kò ń ṣe bàbá Ayélóge nìkan ni mo fẹ́ lè sọ pé bóyá mo mọ̀ wọ́n. Although ṣe mọ̀, as in ìkan nínú ẹni tó jẹ́ fighter, warrior fighter or fighter warrior fún ọ̀rọ̀ Yorùbá tá à ń ṣe, Yorùbá nation tá à ń ṣe. Eégún mọ ni ènìyàn mọ̀. Àìmọye group tí máa dé tó jẹ́ pé àwọn èèyàn tó wà ń bẹ wọ́n mọ̀ mi, ṣe understand sí, but èèyàn mélòó lèmi fẹ́ mọ̀ bí bọ́rọ̀ yẹn bó ṣe jẹ́ gangan nìyẹn. Nígbà tí mo débẹ̀ tí mo wo àwọn tí ó wà ń bẹ, mo rí wípé kò ṣe pé mo rí sọ̀rọ̀sọ̀rọ̀ ẹgbẹ́ mi kankan ń bẹ. Ṣé ti yé yín? But ó dẹ̀ lè wá jẹ́, mo tún wá rò pé bóyá torí pé mo jẹ́ chairman world media, torí àwọn meeting bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń pè mí sí. But mo farabalẹ̀, ìgbà tó jẹ́ bàbá Ayélóge ni mo bá níbẹ̀. But mi ò wá tètè bẹ̀rẹ̀ sí ní gba ohùn yẹn sílẹ̀. But ìgbà tí mo farabalẹ̀ tí mo wá gbọ́ nǹkan tó ń sọ lọ, ó ní mo kàn mú fóònù mi kejì, mo kàn ń gbóhùn yẹn sílẹ̀ ni. Gbogbo nǹkan tí máa sọ lọ́jọ́ títí òní, mo fi ẹlẹ́dàá gbogbo ọmọ kékeré àti àgbàlagbà, ọkùnrin àti obìnrin, onílé àti àlejò, ẹni tí Ọlọ́run gbà fún àtẹni tọ́lọ́run gbà fún lọ́wọ́lọ́wọ́, tọ́lọ́run tún yìí máa gbà fún, mo fi ẹlẹ́dàá gbogbo wọn, mo fi búra wípé mi ò ní parọ́, mi ò dẹ̀ ní fi kún, mi ò ní yọ kúrò, àyàfi èyí tí mi ò bá rántí. Tí n bá ṣe bẹ́ẹ̀, kí ẹlẹ́dàá gbogbo àwọn tí mo dárúkọ yìí kó dá fún mi ní ojú ayé mi báyìí, ní kí n rí ìdájọ́ yẹn tí n bá parọ́ pẹ̀lú gbogbo nǹkan tí n bá fẹ́ sọ lọ́jọ́ títí òní. Now, mo kí wa lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórí nǹkan tí bàbá Ayélóge tán sọ, because lójú òní la ojú ẹ̀ sílẹ̀, kí tàlùbọ́ kò wọ̀. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrì, ṣó ti yé yín sìn, òun ló fa gbogbo eléyìí. A dẹ̀ ní fọwọ́ gbé ẹnu báyìí lórí nǹkan tó ṣẹlẹ̀ nígbà náà lọ. And number 2 ni wípé ibi tí bàbá Ayélóge tán lọ tán ti lọ sọ̀rọ̀, tó bá jẹ́ wípé bóyá restructuring ni o, bóyá federalism ló fẹ́ sọ̀rọ̀ lé lórí, tí wọn ò ta bá nǹkan tí àwọn kan gbé sọ́wọ́, ọ̀rọ̀ yìí ò ní di yánpọnyánrin báyìí. Ó wá lè padà wá jẹ́ wípé a lè wo wípé bóyá lórí platform ibi tán ti ṣe, àwọn èèyàn lè máa wípé ó ṣe wá jẹ́ platform tán ti ṣe, ó ṣe wá jẹ́ bẹ́ẹ̀ náà ti lọ ṣe, but kó wá jẹ́ wípé ó lọ direct to the nǹkan tán gbé sọ́wọ́. But gẹ́gẹ́ nǹkan tí mo sọ lórí world media wípé àwọn kan wà, wọ́n máa ń já pàánù ní pàánù láti fi bo pàánù orí títí wọn ni. A dẹ̀ rí àwọn kan tó jẹ́ wípé wọ́n wọnú Yorùbá nation yìí, wọ́n rí wípé no, eléyìí ò jẹ́ ọ̀nà fún àwọn, olóṣèlú làwọn fẹ́ bá lọ, wọ́n bá olóṣèlú lọ. But èmi mo rí bàbá Ayélóge gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀. Mi ò ṣe sorry láti sọ bẹ́ẹ̀. Màá mú ẹ̀rí mi wá. Ẹ̀rí ni mo mú wá lénìí, torí ẹ̀ náà ni mo ṣe kọ́kọ́ búra kó tó di pé mo bẹ̀rẹ̀. Fún ẹ̀yin tẹ́ bá nígbàgbọ́ nínú mi, torí kò dìgbà wọ́n bá lọ gbé mi lẹ̀, wọ́n bá ṣe kinní kan you know, òyìnbó náà òyìnbó nígbàgbọ́ náà lórí ẹ̀, tó ti yé yín. A mọ̀ ṣùgbọ́n pé àwọn ọmọ kóòtù òjíire, tá a mọ̀ wípé yàtọ̀ sí àwọn tó jẹ́ pé tán bá ti ṣe, wọ́n máa lọ ṣe nǹkan kan lẹ́yìn, tán máa sọ pé wọ́n ń ṣe, wọ́n lọ bí sọnù gbogbo nǹkan tán ṣe. Bọ́ ìmàjà bí ò bá jà lé ní ó máa jà lọ́jọ́ iwájú. Ètò náà la ti ń bá lọ. Ẹ fìdílé nǹkan tàbí kẹ wá nǹkan fìdílé. Ẹ ṣe cup of tea kẹ máa bá mi ká lọ. Ibo ni kí n kọ́ tiẹ̀, ibo ni ká ti gbà wọlé ná. Fún àǹfààní àwọn tó bá jẹ́ wípé wọn ò mọ bí ẹjọ́ yìí bó ṣe bẹ̀rẹ̀, màá bẹ̀rẹ̀ lórí nǹkan tó fa nǹkan tá a wà lẹ́nu ẹ̀ yìí gangan. Màá ṣẹ̀ṣẹ̀ wá gbé ẹ̀rí mi wá nínú gúrùpù tí mo náà pè mí sí, ohun tí mo ní mo gbà sílẹ̀,
nǹkan tí a jọ sọ ń bẹ̀ kó tó di wípé wọ́n ta sí mi wípé mò ń sọ̀rọ̀ bí àwọn mò ń sọ̀rọ̀ nígbà tí mo wà lórí platform mi ẹni pé bàtẹ̀ kan sí tí mo ti ń sọ̀rọ̀ mi ìfikàn gbé méjì Ọlọ́run ló fi rọ̀ wá lọ́rùn ẹjọ́ èmi náà kọ́ àwa kan wà bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ó ti lẹ́bùn ẹ̀ wá látọ̀run ẹlòmíì tó bá ṣe kò lè kó tó bá tẹ́rí sí orí ẹ̀ máa pa ni kó ti yé yín torí ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn kó lóun kó ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí ibẹ̀ gbẹ̀gẹ́dẹ́ máa gbaná lénìí tàbí gbogbo ẹ̀ pátápátá a máa ṣí aṣọ lójú eégún ni ẹ máa bá mi ká lọ. Dr. Fakunda because nígbà tí mo ka document yẹn mo ní this is what all of us have been saying. Nígbà I stand and wait kí ló dé tí mi ò ti come up with it this is a casual one in terms of strategies. Now instead of just staying on the corner of the world saying Yorùbá nation now kó nígbà kú mọ́lé ẹ̀mú $10 bíi tẹ bá wà sápò síbi kan ká máa ná. No, you are now mapping out strategies because, like Dr. Fakunda said, Fakunda is in Abuja as we speak. Ẹ̀rù ò bá kò sá lọ Kútọ́nù kò sá lọ sí anywhere, but it has the same result. Tí n bá ní kí n tún kíní kíkọ́ akagbọ́ tán kí wọ́n ẹ̀ṣẹ̀ máa because a mọ ọ̀rọ̀ láti pieces jura wa lọ àti wípé a tún wò lórí time àti videos tí mo fẹ́ lò lórí program òun ló ṣẹlẹ̀ ṣe rí program mi máa wà ẹyọ kan fídíò yìí ló máa lò ó máa sọ̀rọ̀ lé lórí ó lè má ju 30 minutes lọ ó ti tán ó ti ṣe program kan tán nìyẹn bọ̀ àwọn program mi máa tó jẹ́ pé ó fẹ́ lo program ó fẹ́ lo bí videos bí mẹ́ta bí mẹ́rin láti lè má jẹ́ pé ó play délẹ̀ ó ṣe fẹ́ sọ̀rọ̀ lé lórí yẹn ọkọ̀ tún kó ẹ̀ṣẹ̀ wá replay ẹ̀ yẹn ọ̀ tó bá ní kó play tán mo kàn ní kí n ṣàlàyé dáadáa ni o tó bá ní kó play tán kó jẹ́ ó máa fò àwọn ibì kan bó bá yẹn ń lọ yìí sìn tí máa ń ṣàlàyé tèmi lé lórí ó máa yé wa now wọ́n ní àwọn tó ní kó máa dá 10-10 ṣe báwa lọ ní kó máa dá 10-10 ṣe bí bàbá lọ ní kó máa dá 10-10 Yorùbá nation now àwọn owó ló ń sọ bẹ́ẹ̀ Yorùbá nation yìí náà ni torí pé sì náà la fẹ́ àmọ́ bóyá ọ̀la bóyá ọ̀túnla ni bóyá ọjọ́ mẹ́rin ni bóyá tẹ̀kọ́ máa fi mọ̀ gẹ́gẹ́ nǹkan tí mo sọ tẹmọ̀ pé mi náà mi lè rí àgbàlagbà fún bọ̀ bàbá ìyá àwọn náà nǹkan tó ń béèrè fún ni ṣó ti yé yín gbogbo anybody tí ò bá ti respect bàbá Akíntóyè pẹ̀lú gbogbo wàhálà tí máa yẹn ṣe ní ọjọ́ títí òní níbi tó ti ń ṣe bọ̀ tó fi jẹ́ wípé ó dèrò Kútọ́nù tí èèyàn kan wá lè máa sọ wípé àwọn tó ń lọ sí Kútọ́nù ẹ jẹ́ káwọn náà mọ bó ṣe ń rí lára kò yé yín because báwọn náà ṣe wà either kí first born bàbá kó jù wọn lọ tàbí kán jọ jẹ́ the same age ẹni tí bàbá bí lọ́mọ ni bóyá jẹ́ pàwá náà wọ́n bí wa lọ́mọ náà ni nǹkan tó bá mú wọn nìkan tó bá tọ́ sí mọ́ òun la fi ń romú nǹkan tó bá ti mú wọn táwọn náà bá ti lè sọ òkò ọ̀rọ̀ sí bàbá àwọn náà máa mú ògúlùtù a máa sọ bá wọn face me and face you òun lọ̀rọ̀ ilẹ̀ yìí ló dànsí torí pé kí ni Onítìrí ó ti fún wa ní ẹ̀kọ́ tó pọ̀ gan nínú ìrìn àjò yìí mo dẹ̀ mọ̀ pé gbogbo wa pátápátá là ń gbàdúrà pé gbogbo nǹkan tá a fojú ọwọ́ ṣe ànífẹ̀yìn ọwọ́ ànífìdánù gbogbo nǹkan tó ń sọ yẹn ti bàbá ló ń rìn fásì nígbà tó dẹ̀ ń ṣe tá à ń ṣe Yorùbá nation náà òun ni fáìsì bàbá nínú ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ movement wà bọ́ àmọ́ pé ṣe la fi iná sórí òrùlé sùn gbogbo proof yẹn ni máa gbé wa o òun àti ọmọ ẹ̀ ìyẹn sista Títí Abọ́yadé fídíò yẹn náà tí mo ti ṣe a máa padà wò ó ń bíbà ká máa gbọ́ nǹkan tí yẹn náà sọ tẹ́ máa lè fi mọ̀ pé ẹ̀rí tí mo mú wá lè ní kò ń ṣe 100% 250% ni mi ò ní sọ̀rọ̀ kí n parọ́ mọ̀yàn mi ò kí ń ṣe ẹ máa bọ àṣírí pọ̀ àṣírí ti pọ̀ máa tún fún yín tó bá jẹ́ èèyàn mẹ́wàá lówó mi ti lè sòótọ́ kọ́lọ́hún kó dájọ́ èyí tó bá kù nǹkan tèmi dúró lé lórí nìyẹn mi ò sọ̀rọ̀ tèmi pé bóyá kẹ́ẹ̀kan lè wá wò mí ni ẹni tó bá parọ́ òun ló ń ṣe bẹ́ẹ̀ mi ò ní parọ́ àyàfi èyí tí mi ò bá rántí láti fi kàn. Now, of changing society without fearing for his own life. What he's saying is that, look, let's return to what has worked. And regional government, it was what was negotiated towards independence. Not only that, it was what was working for us before the crisis began in 65 and 66 and the military took over.
And we are saying that it is not so much of the system, the problem, but our ethnic nationalities were competing to dominate the other. Yoruba are the only people without these, let's say, we are not an expansionist group. We don't want to dominate other. We just want to live on our own and thrive. So the others felt that they had to suppress and dominate the rest of us. That's the point. And now we are saying that, look, since it's not against the law to say we should return to what has worked for us, let's mobilize our people. People are no longer afraid. Instead of saying, because of security reasons. There are a lot of silly things going on in the other camp. In the other camp Olomba, camp èmi àti camp tá wà nínú ẹ̀. Ìrìn àjò tá nígbàgbọ́ lé lórí òun ni. Nǹkan táwọn sọ tí àwa ò ṣe lè gbà máa gbé wá fún yín. Sórí ẹ̀yin táwa ò ṣe lè padà sẹ́yìn torí pé wọ́n fẹ́ jẹ́ ká padà sẹ́yìn ni. Bọ̀ torí pé àwọn jẹ́ ògbólógbòó olóṣèlú tó ń rán wá sáàárín wa, ó ń rán wọn kákàkiri ni. Ó ń rán wọn wá sáàárín, ó tún ti padà wá nìyẹn. Torí wọ́n mọ̀ pé àgìbọ̀. Wọ́n ṣe rán Dúpẹ́ wá, òun náà rán bàbá wa. Òun náà rán the other bàbá. Ẹ jẹ́ ká ẹ máa gbọ́ lọ. Senator it will stop. We will mobilize our people towards a regional government. Not only that, everybody go come circulate in. Like I always say, emu Yorùbá kúrò ńbẹ̀, kẹ́ pa Yorùbá orí ẹ̀, kẹ́ kọ Ìgbò sí. Máa sọ la fẹ́ dominate anybody. Ẹ̀yin ẹja fúnra yín. If the fight is not that way, okay. At the regional government. No, we will now sit down. Even the regional government, I didn't tell her. Ẹ ṣáà ti mọ̀ pé regional government òun ni bàbá Ayélóge òun náà ṣe kínní fún. Àwọn dẹ̀ ń sọ wípé àwọn fẹ́ gbé èèyàn kan dìde. Bàbá Ifá whatever, Dr. Ifá tán jọ wà lórí program yẹn wípé àwọn wà l'Ábùjá, àwọn ò sá lọ síbi kankan. Gẹ́gẹ́ bí nǹkan tèmi sọ wípé máa yẹn tán jọ ṣe program yẹn. Má yẹn ò sọ anything, àwọn ò pass insult anybody. Nǹkan tán gbé sọ́wọ́ òun ni àwọn sọ. Káwọn tiẹ̀ kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ láti grassroots náà. Chief Sunday Igboho bẹ̀rẹ̀ láti grassroots. Bàbá bẹ̀rẹ̀ láti grassroots. Kò yé yín sìn. Grassroots náà dẹ̀ ni wípé ẹ bẹ̀rẹ̀ sí ní máa campaign. Ẹ gbójú jáde. Èyí tán sọ wípé regional òun ló lè work. Yorùbá nation ò lè work. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ibo lẹ ti kó. Wọ́n ní kò síbi tá ti lè campaign ẹ̀. Torí ẹ̀ náà ṣe bẹ̀rẹ̀ sí nípa àwọn èèyàn ní Ọjọ́ta. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ̀yin ìyá mi bàbá mi torí yín pé tẹ ní làákàyè tájọ máa ń ṣètò. Ọjọ́ta nìkan láti ṣe rally. Èèyàn mélòó náà pa ní gbogbo other state tó kù. Ṣebí a mọ̀ wípé pààyàn lẹ́ni àwọn governors àti àwọn tó wà ní tíìmù bàbá Bọ́lá Ahmed Tinubu. A ṣáà rí nǹkan tán ṣe fún àwọn EndSARS, àwọn ọmọ, àwọn ògùn tán pè ní ògo ọ̀la. Why táwọn wá fẹ́ fi yẹn tún máa campaign sí wípé Yorùbá nation kò lè work o, wọn lè campaign ẹ o, ẹni tán bá mú fún wọn máa pa ni. Ṣebí politics náà fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe. Ṣé a ní right fún tàbá ní right fún? Now, ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Ẹ jẹ́ ká wá lọ gbọ́ nǹkan tí Sister Títí Abọ́yadé tó ti sọ kí n tó wá gbé ọ̀rọ̀ ti èmi àti bàbá Ayélóge ní meeting kí n wá tó wá fi ọba lé lórí. Ẹ jẹ́ ká kọ́kọ́ sáré lọ kẹ́ lè mọ̀ after ìgbà tí Sister Títí Abọ́yadé tó kúrò nínú YSDM ni o, Director of Public ẹni tó máa sọ̀rọ̀ sí public director ẹ̀ ò ní Sister Títí Abọ́yadé jẹ́. Nígbà tí bàbá Ayélóge tán vote wọn, either kó jẹ́ before or after, wọ́n kàn rí pé ó left group ni. Wọ́n dẹ̀ fi Pfizer tán wá gbé fún Pfizer. Ṣó ti yé yín sìn? Kò tó bí 5 days or bóyá bí something here about òun ló ṣe fídíò tó ṣe.
ẹni tó wá ṣerú fídíò tó ṣe yìí mo á fẹ́ kẹ́ fi sílẹ̀ nínú comment section bóyá ẹni tó kàn padà ẹni tó ti jọ bẹ̀rẹ̀ mo ṣe wà nínú YSDM bẹ́ẹ̀ náà ló ń ṣe campaign that means to say àwọn kan tó sọ wípé àwọn olóṣèlú wà nínú YSDM tó ń lọgún gbà ọ̀n parọ́ bí Onítìrí bóun ṣe ń ṣe tiẹ̀ kákàkiri tóun òjò ẹ̀ ní YSDM àwọn eléyìí wọ́n mú wọn sínú YSDM Títí Abọ́yadé àti bàbá Yílóge àwọn kan náà ṣì ń bọ̀ a sì máa gbọ́ àwọn kan o wọ́n sì ń wo ibi tó fẹ́ bọ́n ìfẹ́ ṣe tiwọn ni o ẹ̀yìn máa tún rí àwọn kan o àti mọ̀ wọ́n bíi kò ń ṣe 80% o àti mọ̀ wọ́n bíi 90 o ó sì ń bọ̀ o ó tún sì ń rúgbó bọ̀ o ẹ̀yìn máa rí o but with time náà wọ́n ti ń júwe ara wọn tó ti yé yín sìn wọ́n yìí ti ń fi àìdíà wọ́n ti fi ń júwe ara wọn nísìnyí náà bọ́kẹ́ lè mọ̀ wípé ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni now. ṣe ráwọn haúsá tá a wá fẹ́ sọ di ọ̀tá yìí. ẹ jẹ́ ká lọ sí àfà ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ okay now ẹ jẹ́ ká gbọ́ mú kàn ṣe introduction kékeré tó fi rí bàbá mú tó fi mú dé station ọmọ wa nírà bàbá Yílóge náà àwọn náà ò sí ń bẹ̀ mọ́ okay now ẹ jẹ́ ká gbọ́ nínú YSDM nígbà tí bàbá Ayílóge àwọn àti bàbá Ayílóge wọ́n jọ lo tẹ́nà wọn ni wọ́n jọ lò gbà ni yes but ṣàdédé náà làwọn náà left bàbá Ayílóge náà àwọn náà ò sí ń bẹ̀ mọ́ okay now ẹ jẹ́ ká gbọ́ mú kàn ṣe introduction kékeré fún ẹ̀yin tí ẹ bá mọ̀ sísá wa tí ó ń sọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ bá mọ̀ wọ́n ẹ bá wa máa fi sínú comment section God bless you àti wípé voice yẹn bó ṣe rí nìyẹn ẹ má ní kí n láòjọ ẹ̀ sí ẹ máa tẹ́tí sílẹ̀ dáadáa láti gbọ́ ìbọn ṣe record fídíò yẹn òun nìyẹn mo ti fún ní last volume mo ṣe àforíjì fún fídíò mi kan tí mo ṣe láìpẹ́ yìí ó dàbí pé mo mute èmi náà rí wípé mo rí wípé mo mute láwọn ibì kan àwọn èèyàn ò gbọ́ nǹkan tí mo ń sọ ẹ má bínú ó máa ń wá bẹ́ẹ̀ ń gbà mí God bless you. ẹ̀yin ọmọ Yorùbá nìkan ni mo fẹ́ bá sọ̀rọ̀ lẹ́nu. mo ti di méjì báyìí o mo ti di méjì báyìí aṣọ tí mo wọ̀ yẹn gan fẹ́ jọra wọn gan pàápàá ẹ jẹ́ kí n gbé sí ojú gbangba. tó bá dẹ̀ yẹ pé o ò kì í ṣọmọ Yorùbá tó kàn gbọ́ Yorùbá jọ kúrò ní ẹ̀gbẹ́ wa ní ọwọ́ yìí kó jẹ́ ká sọ nǹkan táwa bí wá sọ ǹjẹ́ kí ni mo wá sọ wọ́n tún ti bẹ̀rẹ̀ wọ́n ní pé ẹni tí ò bá stand for something á fall for anything ẹni tí ò bá ní nǹkan tó dúró lé lórí ibi tó bá wọn ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ló máa darí oorun sí ibi tó bá wọn ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ló máa darí oorun sí ìyẹn ni pé àwọn tó ń sọ̀rọ̀ sínú brain yín ibi tó bá wù wọ́n náà máa darí brain yín sí nítorí pé ẹ ní kankan tẹ́ dúró lé lórí ẹ dúró fún kankan wípé èèyàn báyìí ni mí o ẹlòmíì gan òun identity ẹ. ayé mà le o ayé mà ní ká o. ọ̀rọ̀ àwọn èèyàn láwọn ń ṣe Yorùbá nation ẹlòmíì ò understand the reason tó ń ṣe Yorùbá nation kan fúnra bẹ́ẹ̀ni ẹlòmíì ò mọ̀ ẹlòmíì kàn rí Yorùbá nation as avenue for making money ẹlòmíì kàn rí Yorùbá nation as avenue pé ilé ti pẹ́ mo ti pẹ́ lóyìnbó ilé ti tó lọ wá bóyá kí n rí position tí bá máa padà lọ sí Nàìjíríà patriotism yìí kò yé a lot of people mo ń bá bàbá mi kan sọ̀rọ̀ ní ìjẹta wọ́n ní títí ò mo ní sà wọ́n ní ṣé bẹ́ẹ̀ ni intelligentsia tán lẹ̀ Yorùbá ni mo ní dájú wọn ò tán wọ́n sún mẹ́yìn ni because àwọn conversations kan wà tó yẹ pé èmi kékeré yìí gan tẹ́lẹ̀ mi bá dá ọ̀rọ̀ lẹ̀ pé ebi ń pa wá o ìyà ń jẹ wá o kíní kan o Tinubu máa ń pè ṣé àwọn ilé yóò ṣe é irú conversation wo mo fẹ́ máa ní báwo ni fẹ́ explain ìfẹ́ nìyí pé kò bẹ̀rẹ̀ láti wọ́n ní amúkùn ẹrù ẹwọ́ ó ní òkèlè ń wo ẹ̀wò sàlẹ̀ like seriously like ìwọ̀nba 9 months ago lè fi ṣe bẹ̀rẹ̀ sí pa wá mi ò sọ pé nǹkan tí ó ń ṣẹlẹ̀ lù mi ò sọ pé ó dáa o mi ò sọ pé ó fara rọ o ó kan olówó kan mẹ̀kúnnù ó kan ọmọdé ó kan àgbà ebi ń pa àwọn èèyàn tó tọ́ o
ṣùgbọ́n kí ni okùnfà kí ló ṣokùnfà ibi tó ń pa wọ́n yẹn wọ́n ti ń sọ̀rọ̀ sínú brain yín wọ́n ti ń yí yín lọ́pọlọ àwọn ìtọ́ṣe Fáwọ́lọ́wọ́ jọ sí. ẹ gbà wá o ẹ gbà wá o ẹ gbà wá o. ẹ ti àgbàgbé the only opportunity ta ní tẹ́ ẹ fi rí èèyàn yín tẹ́ ẹ fi ní representation ẹ pariwo tẹ́lẹ̀ pé wọ́n sideline wa o wọ́n ṣe gbá o wọ́n ṣàwo o àlẹ́nu ń bẹ́ o Fúlàní ń pa wá o kìnnì kan ń ṣe wá o ṣùgbọ́n nísìn tí èèyàn yín tó jàjà débẹ̀ èèyàn yín èmi ò kúkú dìbò èmi ò sí èèyàn wa tó jàjà débẹ̀ Nàìjíríà nígbà yẹn mi ò wà interested in no politics. èèyàn wa tó jàjà débẹ̀ ẹ gbà mí èmi ò mọ nǹkan tí mo lè sọ àfi kẹ́ bá mi sọ̀rọ̀ ẹ bá mi sọ èmi ò mọ nǹkan tí mo lè sọ lórí ọ̀rọ̀ yìí ẹ gbà mí o èmi ò ní kàn ayé mà níkà o ẹ mà gbà wá o ayé mà níkà ayé mà burú o ayé mà níkà o ta lèèyàn fẹ́ dúró dè ta lèèyàn fẹ́ sá fún ọ̀rọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ń sọ ẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ Dúpẹ́ Onítìrí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe kí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe kiri kan ṣe bí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ fi tiẹ̀ hàn ṣe bó fara ẹ̀ hàn ìgbà tí ò dẹ̀ ṣe mọ́ ṣèbí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ fara hàn ẹ rí pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ò ṣe ń kọ́nà ayé mà le o ayé le o. so mi ò dìbò so mi ò lẹ́nu mi ò ní moral right láti sọ wípé bóyá nǹkan táwọn èèyàn kan ṣe ò dáa àbí nǹkan táwọn èèyàn kan ṣe dáa mi ò ní láti sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé tẹ bá wo pé omi dọ̀tí tẹ throw the baby with the bath water tẹ dá ọmọ nù mú mi ẹ má gbà o ẹ má tọwọ́ bojú ẹ má ní ró mi nítorí pé tẹ bá mú ti the only representative tẹ ẹ ní tó kápá àwọn tó kájú àwọ tẹ ẹ pàdánù àbí tẹ ẹ yọ lípò kalẹ ṣe tẹ sit down to think about it me tala fẹ́ fi sí tala ní gan mélòó ló dìde ló lè withstand the pressure yẹn then number 2 jẹ́ tí ìwò pé ẹ jẹ́ tí ẹ take time yín rárá láti ẹ̀ ti ka policy àwọn nǹkan tó fẹ́ ṣe o àwọn plan ẹ̀ o then number 2 ṣé ẹ rò pé bẹ́ẹ̀ wọ́n débẹ̀ bí bàbá yín àbí ìyá yín àbáwọn ọmọ yín ló débẹ̀ ẹ rò pé ibi tí Nàìjíríà bá jẹ dé ẹ rò pé ọdún kan ó tó gan láti yanjú ẹ̀ tó bá ṣé bí ṣe là ń gbàdúrà pé kí Nàìjíríà kó wó kí bàbá padà wálé kó lóun jẹ́ kí tàbí ẹ gbà mí o ayé mà níkà o ayé mà burú o ṣé bí ṣe làwọn ń kàmpéènì pé kó lóun jẹ́ kí Nàìjíríà wọlẹ̀ kí Nàìjíríà kó dàrú kí Nàìjíríà kó bàjẹ́ kó lóun kó gbé Yorùbá nation dìde àbí mi ò rálàyé ẹ ṣe ni ẹ gbà mí ẹ jọ̀ọ́ ẹ gbà mí ẹ ránkálẹ̀ àlàyé wo ni sísá wa yìí wá ń ṣe èèyàn mà burú o kó ti èmi ò mọ ṣe gbọ́ ẹni tó campaign fún Tinubu ṣe. gbogbo aráalé ṣe gbọ́ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ẹni tá a jọ wà ẹ jọ̀ọ́ ariwo wo là ń pa gangan ariwo wo làwa Yorùbá nation ń pa tó wá di wípé oh my God ọjọ́ yẹn ọjọ́ tí mo sọ̀rọ̀ mi rò pé mo bọ́jú tí mo bá yín sọ̀rọ̀ bí program yìí tí mo ṣe mo rí báyìí mo kàn ṣàkàn já nǹkan kan mọ́ rí mo ṣàkàn tiẹ̀ ní ẹgbà èmi nìkan kọ́ ni máa gbọ́ eléyìí èmi nìkan kọ́ ni máa gbọ́ eléyìí kúbẹ́ ẹ lè fìlẹ̀ bí mo ṣe ń fìlẹ̀ mo àṣùẹ̀ ẹ lè mọ nǹkan tí mo bó ṣe ẹ lè mọ bó ṣe ìpè ó dàbí pé bí mo ṣe wà yìí ni ipò èmi àti sista Bọ́yadé mi rò pé ó yàtọ̀ síra wa ìyẹn wà ọ̀tọ̀ kẹkàn wá gbọ́ suddenly pẹ̀lú gbogbo nǹkan tí mò ń sọ yìí kó wá di lọ́la kí má announce fún yín kí má announce pé wẹ́ níbi tá a bá dé yìí o mo rí pé ìrìn àjò yìí mo fẹ́ lọ máa campaign fún àwọn olóṣèlú ni ṣe mo pé mo wá announce mo ti sọ
tó bá di lọ́la ẹ lè ní mo ṣàbòsí yín bó kẹ́kàn rí mi kẹ́kàn wá gbọ́ ẹ̀kan ní Dr. Zabby kò sí ní ara world media kò tiẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation mọ́ bọ̀ àwọn olóṣèlú ló ń campaign fún un sí ẹ níwò wípé ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa sọ bíi 90% máa ní tó bá dẹ̀ jẹ́ lómi ni òun bá ṣe kínní ọmọ Dr. Zabby òun bá tiẹ̀ wá sọ fáwọn èèyàn ẹ̀ báwọn ló ń pariwo fún wa pé ká ṣe kínní tó bá dẹ̀ mọ̀ pé nǹkan táwọn rí ń bẹ̀ kò dáa á tún sọ fún wa náà pé tó máa lọ dà wá sínú igbó bọ́rọ̀ yìí ṣe jẹ́ gangan nìyẹn bọ́rọ̀ yìí ṣe jẹ́ gangan nìyẹn kó wá lọ jẹ́ pé ẹ̀kàn rí sọ́dílé pé mo ti wá ń campaign fún Tinubu kí n tún wá máa gbé Yorùbá nation kí n tún máa fi ọ̀rọ̀ kí n tún máa pass message sí wọn bí ìgbà tó jẹ́ pé ọmọ nǹkan tó ń ṣe ẹ̀ ń pariwo Yorùbá nation ọmọ Yorùbá ló dé pẹ̀yìn sí ẹ̀ jẹ́ ká kún lọ́wọ́ ẹ wá ń pariwo pé ebi ń pa yín òun ló kọ́kọ́ débi pa yín ni táwa dẹ̀ ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí campaign tá à ń sọ ni wípé Bọ́lá Ahmed ti mọ̀ wípé ebi ń para àlù ó ti mọ̀ nǹkan tó fẹ́ lọ bá ń bẹ̀ ìyẹn lẹ máa fi mọ̀ wípé àwọn eléyìí wọ́n gbowó iṣẹ́ tán ṣe ni tán bá dẹ̀ gbowó iṣẹ́ torí mi ò bá wọn bí wọ́n ti gbowó mi ò ní parọ́ tí mi bá níbi tán ti ń gbowó bọ̀ wọ́n ṣe iṣẹ́ tán gbélé wọn lọ́wọ́ ni bọ́ ẹ̀ wá níwá deceive wa kájọ máa campaign Yorùbá nation kẹ́yìn máa ṣe nǹkan míì lábẹ́lẹ̀ kẹ wá jáde tán kẹ wá lọ fẹnu ẹ̀tẹ́ kẹ fi máa gbé nǹkan tá a gbé sọ́wọ́ kẹ wá máa wọ nílẹ̀ gbọ́ nǹkan tó sọ ẹ jọ̀ọ́ ẹ máa fi comment sílẹ̀ ẹ jẹ́ kí comment máa lọ comment rẹ lè fi là nǹkan tó wà lẹ̀ yìí o ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run mo bẹ̀ yín ni mo bẹ̀ yín ẹ lè fi comment gbogbo ọ̀rọ̀ ẹ máa fi comment sílẹ̀ bóyá bẹ́ẹ̀ mi ṣe rò ó bóyá mi ò rí rò ẹ máa ẹ correct mi ẹ ẹ sọ òtútù mú mi. kí máa ṣàlàyé fún yín pé ẹrù ti wọ́ wá láti ilẹ̀ o kíní kan ẹ jẹ́ àṣẹ sùúrù fẹ́ nìyí o nítorí pé òun ni representative ọ̀hún ló dúró fún wa o nígbà tí ó bá níbi báwa ti lọ àwa ọmọ náà fẹ́ rán sí náà àwa náà fẹ́ rán sí ṣe bá fi jẹ́ iṣẹ́ tí ọmọ orogun wọn kọ̀ tó fi ń torí gbígbóná ẹ bára yín nu gbígbóná o èmi sọ tèmi ní ìṣépè fẹ́ nìkankan mo kàn ń sọ ni pé ẹ jẹ́ àpọ̀jọ àárọ̀ àtọ̀dọ̀ fi ń wa ẹ̀yin ọmọ Yorùbá kẹ́mí sọ pé ẹ pa Tinubu o kẹ́mí sọ pé ẹ ràn lọ síbi tí àwọn ọmọdọ́mọ wa a máa wish pé ká tún nírú opportunity ìkọlọ̀ tún fún wa ṣùgbọ́n tó bá yẹ pé 30 years from now ló máa tó tún kan Yorùbá ni Yorùbá kan máa tó tún lè dìde. 30 years from now ló máa tó tún kan Yorùbá ṣáwa gbàdúrà wípé kó kan Yorùbá ní 30 years time ni ẹ gbà mí ẹ ránkalẹ̀ kò yé mi o ṣé àwa gbàdúrà ni wípé kó kan Yorùbá tàbí kí Yorùbá nation kó dúró kí ọmọ Yorùbá tó bá máa darí wa kó wá darí wa nínú Yorùbá nation kó yé because àwọn people yìí mọ nǹkan tó wá ṣe àwọn tó wá ti wà lọ́wọ́ mú pọ̀ àwọn tó ń jẹ wá lẹ́yìn ẹsẹ̀ pọ̀ òun ò tiẹ̀ wá sọ̀rọ̀ yìí pé tẹ́ bá tiẹ̀ wá ṣe débẹ̀ bóyá Ọlọ́run á bá yín ṣe Yorùbá nation tá tiẹ̀ wá ń lọgun fún Ọlọ́run á jẹ́ ó bọ̀ sí torí pé àwọn wá wípé ká lè gbára wa lóko ẹrú àwọn ṣiṣẹ́ fún Bọ́lá Ahmed Tinubu pé kó débẹ̀ ni ṣe rí nǹkan táwọn olóṣèlú ṣe rí nǹkan tó ń ṣe ọmọ náà rán síná lòun wá sọ́ọ̀sẹ̀ nísìnyí ìgbà tó dẹ̀ ti débẹ̀ ó ti lé ní ọdún kan ṣé bí o pa àwọn èèyàn torí tí mo ti ṣe program yìí só ti lé ní 4 months tẹ́ bá lọ wò ó lórí YouTube full program yẹn tí mo ṣe 4 months ago ni fọ́tò ìsìnbí ìsàbọ̀yàdé ó wà ńbẹ̀ 4 months ago ni ṣé Nàìjíríà wa ti wá da lé ní táwa ń sọ yìí ń sìn ní Ìkòròdú Ìṣàgámù Ìkòròdú lèèyàn kan ẹ̀ṣẹ̀ lọ pokùnso níjẹta Ìṣàgámù Ìkòròdú ló lọ pokùnso lẹ́gbẹ̀ẹ́ express àìmọye tó fẹ́ tó ń bẹ́ sínú omi àìmọye ọkùnrin tó ti sá kúrò ńlé gàrí 300 naira kò kún kọ̀ọ̀pù ẹyọ kan ẹ jẹ́ ká máa gbọ́ nǹkan tí sísá mi sọ. èmi kò máa ọ̀rọ̀ yóò yé mi ẹjọ́ torí Ọlọ́run tàbí ṣé mo sùn ni jí má sùn jí kò ń ṣe ẹni tó ń rí ló ń rí kò ń ṣe nǹkan tó ń gbọ́ ló ń sọ jí ẹ gbà mí ẹ rà ń kalẹ̀ ṣé àwọn tó ń lọ́bọ̀ ń rùn
ọ̀bọ̀rùn nínú agboolé wọn gbà yẹn. Mo tiẹ̀ mọ̀ pé bàbá tí mo dárúkọ bàbá Yílóge kò dídì pé mo wá fi sẹ́nu dákẹ́. Mo ní voice record tèmi àti wọn jọ ṣe. At the end of the day ọjọ́ yẹn mo fẹ́ lè máa sunkún. Àwọn èèyàn bíi 3-4 náà pè mí nínú group yẹn ní ọjọ́ yẹn, but mi ò ní play ẹ̀ for now. Tó ń bẹ̀ mí wípé kí n ṣáà má bínú, kí n má bínú, kí n ṣáà má bínú nẹ. Ọ̀rọ̀ olóṣèlú ìyẹn ò tiẹ̀ tí ì pẹ́ o, ọ̀rọ̀ January yìí la yìí ń sọ yẹn o. Ọ̀rọ̀ olóṣèlú yìí ni òbọ ní gbogbo ìgbà yẹn wípé ọ̀bọ rùn lára àwọn tán ló àwọn kí. ẹ̀yin náà mọ̀ pé most of you tẹ wà bí sìn ẹ tẹ̀ ní wà relevant nítorí náà ẹ rò dáadáa kẹ tó máa bọ́bọ̀ jáwùrà o gbogbo àwọn ìyá takùn wálẹ̀ tán ní kí gbogbo ayé pa yèyé wọn jẹ nígbà tó dásìkò ìbò táwọn gbọ́ ta pátápátá tán dìbò fún èèyàn títí wọn tó yẹ pé ẹ̀yin wá ń wò tó yẹ pé tí ò bá sí ọlá ọlọ́run èkó gan ó bọ́ mọ́ wa lọ́wọ́ tán o gbogbo àwọn ìyá takùn wálẹ̀ àwọn ní kẹ́ máa gbóhùn wọn o àwọn tòkè ọya náà lọ́hùn àwọn ní kẹ́ máa gbóhùn wọn ṣe ti gbọ́ ṣe mọ̀ pé nǹkan lé iná lé ló yẹ kọ́mọ ẹranko máa yá ẹ̀yin kì í yá yẹn nǹkan lé yín kì í jọ yín lójú àfi ká dìtẹ̀ àfi kó jẹ́ èmi àfèmí tí n bá ti sí mbẹ̀ ká kúkú dàrú kàkẹ́kẹ́ kó má jẹ sẹ̀sẹ̀. èmi ò mọ nǹkan tí mo lè sọ mọ́. Ṣé mi ò tí ì sọ̀rọ̀ jù ṣá? Mi ò fẹ́ sọ̀rọ̀, mi mọ nǹkan tí mo lè sọ. Bí mọ nǹkan tí mo lè sọ bóyá máa sọ̀rọ̀ yẹn lọ́jọ́ mi torí kò tiẹ̀ yé mi. Mi ò understand nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé mo ti gbọ́, ẹlẹ́ẹ̀kẹta tí màá gbọ́ lélẹ̀. This is the third time tí màá gbọ́. Mo kọ́kọ́ gbọ́ bọ̀ mi ò gbọ́ tán. Ẹlẹ́ẹ̀kejì yẹn ó ń ṣe mí bí àlá, ó ń ṣe mí bí ìgbà tó jẹ́ wípé bọ̀ mo ti wá gbọ́ tán sìn. Ẹ̀yin náà in short mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa wípé a kú bójú ọjọ́ ṣe rí. Mo kí ẹ̀yin ìyá, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Now mo rò pé a ti gbọ́ nǹkan tí sísá wa Títí Abọ́yadé tó sọ kájọ wà nínú ẹni tó bá deep nínú nǹkan yẹn òun ló lè sọ orú nǹkan báyìí. Àwọn people yẹn gangan àwọn náà kún àwọn tó jẹ́ wípé ọ̀rọ̀ yìí a máa láṣeyọrí o. Ó ṣe ọmọ olókùú bẹ́ẹ̀ ni a ní sí pẹ̀lú òkú ẹ̀. Wọ́n tún ti padà dé ń sìn. Anywhere tí ọmọ Yorùbá gidi, ọmọ Yorùbá olóríire alálùbáríkà tó ń jà fún ìran ẹ̀ tó rí wípé àwọn ìran tán tí ì dé gan ìnira ti ń bá wọn láì má tí ì ní oyún wọn. Ẹ gbọ́dọ̀ tẹ̀lé gbogbo nǹkan tó ń gbé wá yẹn. Restructuring àti kọjá ibẹ̀. Kọ́ lọ fún federal gan àti kọjá gbogbo ẹ̀ Yorùbá nation ni. Kó tó di pé mo máa lọ gbé ti bàbá Yílóge wá. Ẹ jẹ́ ká kọ́kọ́ sáré gbọ́ nǹkan tí tó ń sọ níbí báyìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ sáré gbọ́. Oh my God, ibo ló wà nù? Yes, ti bàbá Yílóge nìyẹn. Ibo ló wà nù? Yes, ó dàbí pé òun lè lè. Starting off the recap with a quick stopover at the upper house. Kí leléyìí jẹ́ ni wípé àwọn tó láwọn ń lọ bá because àwọn Tinubu tún ti wọlé ń sìn. Àwọn ẹ̀jẹ̀ tó ń sọ wípé àwọn fẹ́ yan èèyàn kan tó máa lè lọ máa sọ̀rọ̀ fún wa ní House of Assembly. Ó ṣẹ̀ṣẹ̀ máa gbóyúntọ̀ ọ̀hún yẹn dìde. A máa wá campaign fún kó tó wọlé ni kò ṣe pé ó ń léèyàn nínú ibẹ̀ o. Kó tó bá wọlé yìí yóò jẹ̀dẹ̀ ni o. Ṣé mọ̀ pé pásítọ̀ tó ẹ̀ṣẹ̀ fẹ́ gbé dìde ń sìn. Ẹni tó ẹ̀ṣẹ̀ fẹ́ gbé dìde gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ o. Tó ẹ̀ṣẹ̀ fẹ́ gbé dìde tá ẹ̀ṣẹ̀ fẹ́ vóòtì tá ẹ̀ṣẹ̀ fẹ́ pariwo fún ipò nìkan dìbò fún tó bá wá gbé wọbẹ̀ òun ló máa wá lè lọ gbé ọ̀rọ̀ Yorùbá nation síbẹ̀. Ẹ jọ ṣé ẹ tí gbọ́ ọ̀rọ̀ Yorùbá nation rí ní House of Assembly ní bóyá bíi 3 years ago kí ló tẹ̀yìn ẹ̀ jáde. Gbogbo wa la rí fídíò yẹn náà. Gbogbo wa la rí fídíò ẹni tó dìde tó sọ̀rọ̀ Yorùbá nation ní House of Assembly. Lẹ́yìn yẹn kí ló jáde? A ní àwọn ajẹgúdújẹrá, àwọn ẹhànnà, àwọn ẹni bí, àwọn ẹni sátánì, àwọn wọ́n ní bí Yorùbá ṣe máa ń pè àwọn ajógún. Yes, àwa ò ní èṣù lọ́dọ̀ títí wa. Èṣù orúkọ èèyàn ni. Èṣù orúkọ lára àwọn ancestors títí wa ni. Nǹkan tó yìnbó ń pè lórí léṣù yẹn nílẹ̀ Kóòtù Òjìrè ajógún náà ń pè, ajógún làwa ń pè.
èṣù títí wa ọlá ìlú ni òun náà wá bí òjíṣẹ́ sí ilé ayé tó jáde nínú ìdílé kan kò wọ̀bọ̀ tóun náà jẹ́ òjíṣẹ́ bí a ṣe ní òjíṣẹ́ Muhammad bá ṣe ní òjíṣẹ́ Jesus Christ bẹ́ẹ̀ náà la ní òjíṣẹ́ tó jẹ́ wípé èṣù ní orúkọ ẹ̀ ọlá èṣù bí yìí èṣù lékè orúkọ ni Àjàyí Crowther òun ló sọ fún àwọn òyìnbó wípé èṣù yẹn nǹkan tán ló ń ṣe àti nǹkan tán ń sọ ní ọ̀dọ̀ tiwọn ó fẹ́ jọ nǹkan kan náà torí pọ́ńkó òun náà lẹ́rú ni àìmọye mistake tó wà nínú gbogbo ìwé tán kọ náà gbogbo ìwé méjèèjì mistake wà nínú ẹ̀ bẹ́ẹ̀ náà ló ń ṣe mistake láti mú orúkọ títí wá láti sọ di nǹkan míì ajogun là ń pè ní Sátánì ní ilẹ̀ Yorùbá àwa náà ní nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ajogun now àwọn ajogun ni àwọn tó wà nínú House of Assembly àwọn èèyàn Sátánì àwọn ló wà nínú House of Assembly àwọn tó jẹ́ pé tó bá jí láàárọ̀ ẹ̀jẹ̀ náà mu ó dùn mí ó dùn mọ́ mi ẹ máa gbọ́ mo máa bẹ wúmà yẹn mo máa bẹ mọ́mì náà mo máa bẹ grandma náà mi ò mọ̀ wọ́n rí bọ́ Ọlọ́run mọ̀ wọ́n kó má bínú pé mo máa lo ohun wọn bọ̀ ọ̀rọ̀ tán sọ ń bẹ̀ ó really make sense bọ̀ máa gbé wá ẹ jẹ́ ká kọ́kọ́ sáré gbọ́ eléyìí náà conversation mi àti bàbá Ilóge ni òun ń gbé bọ̀ ń sìn ẹ jọ̀ọ́ ẹ bá wa share ètò yìí ẹ ṣèrànlọ́wọ́ sórí page wa torí pé àṣẹ̀ṣẹ̀ padà ní first program tí máa ṣe lélẹ́yìí ẹ bá wa share ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ẹ bá wa subscribe nǹkan tí a bá ń sọ ń bìbà ìtẹ́yìn náà bá rí ipò tó wà ń bẹ̀ ẹ bá wa fi comment sílẹ̀ náà báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín ojú wo lẹ fi wò bọ̀ ní agbára lọ́wọ́ Ọlọ́run mi ò ní bá èèyàn kankan jẹ́ mi ò dẹ̀ ní fi ẹnu mi sọ nǹkan tó jẹ́ wípé èèyàn ò ṣe tí máa wá sọ pé mo fẹ́ fi kún náà Ọlọ́run ò ní jẹ́ apádà sí aburú Ọlọ́run ní jẹ́ ó dé bá mi. Now, The Senate. Yes, the Senate. First time I listened to everything they have to say in a particular session, and this caught my attention. There was a major concern about security in Nigeria right now, which is a concern to everybody. And the motion was moved that the Nigerian army should have newer, modern equipment, and there should be money allocated for that. It sounded very good because it's very, very good to have that in play. The Senate president now asked, okay, do you guys support this or not? But before then, Adams Oshiomhole, Comrade Adams Oshiomhole, raised his hand that he had an addition he would like to make. And this was his addition. The Senate Committee on Army and Air Force should ensure that we do not only provide more money to the armed forces, that we guide jealously what they use that money to procure. Because under the supervision and oversight of this National Assembly, previous service chiefs diverted money to building universities in their various communities. Those are the kind of resources that should have been used to procure modern technology. And to think that money was being diverted to non-essentials. And as we speak, those institutions are not teaching anything about security. They are just another glorified university. And I believe that if half of those money was used to strengthen NDA in terms of competence of the men, and the rest used to procure modern technology for the armed forces, the armed forces would have been far more competent. Just last year when we were doing the supplementary budget, we saw that the Navy even appropriate money to buy a yacht. That is why the oversight responsibility of this Senate is extremely important, to prevent the armed forces to prioritize in a manner that coincides with what we think the Nigerian Army should be doing. Very simple. He wanted the House to ensure that there was a committee or whatever in charge to oversee the money that will be given to the military, to ensure that the money will be spent for only that which it was meant to be spent for. Very good, right? Well, I don't think everybody felt that was very good, because there was time to vote. The additional prayer proposed by distinguished Senator Adams Oshiomhole is to the effect that we should mandate our Senate committees on defense, Navy, Air Force, Army, and other related security agencies to oversight
all appropriations to the armed forces to avoid diversion of such monies from procurement of necessary tools to fight insurgents into unnecessary construction of universities in various domains of the armed forces chiefs. This prayer has been seconded. Those in support of the prayer say aye. Those against say nay. Even the Senate president was confused just as I was confused. And we were like, okay, you know what? Uncle, Daddy, President, say it again. Let me take it again. The prayer is that all the Senate committees on defense, Navy, Air Force, and Army should immediately oversight and monitor that all appropriations made by this hallowed chamber are not diverted by the service chiefs to construction of universities in their communities, as happened in the past, but rather injected into the purchase of weaponry and technological equipment meant to fight insurgencies. This prayer has been seconded. Those in support of this additional prayer say aye, and those against say nay. ṣe rí wípé àwọn tó against wípé kán fún wa ní nǹkan tá a fẹ́ kán support tàbí ṣé hàn gbóyìnbó ni àwọn tí wọ́n ní kí àwa Yorùbá nation ká support èèyàn kan kó lọ sí àárín wọn lélẹ̀ tó bá lọ sáàárín wọn àwọn tó jẹ́ pé wọ́n ti bímọ ti lọ́mọ ọmọ ń bẹ̀ ọmọ tó ọmọ ọ̀hún ni wọ́n máa tún ní ká fowó ká fi sponsor ẹni tó bá lọ ọbẹ̀ ká tún dá owó tá à ń dá nínú eléyìí owó tó nítumọ̀ ni tí a bá ní tí bá ti ń bá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe bá àwọn pípù yìí náà lọ ń gbẹ̀bọ jẹ́ tá a mọ̀ wípé olóṣèlú gbọ̀ngàn pariwo àwọn èèyàn kan pariwo ń gbà yẹn pé olóṣèlú wà nínú YSM wọ́n olóṣèlú wà ní olóṣèlú. Mo kàn fẹ́ gbé fídíò ìwà ní pé kẹ́ wo ibi tán ní kẹ́ ràn èèyàn lọ ọ̀nà ibi tẹ́ fi lè gbá nìyẹn so that tẹ́ bá gbé èèyàn kan débẹ̀ òun á lè máa sọ̀rọ̀ fún yín House of Assembly ó ti late níbi tó jẹ́ pé àwọn ajẹgúdújẹrá àwọn tó jẹ́ pé àwọn kàn dẹ̀ ń fi àwọn èèyàn wọn síbẹ̀ ni àwọn ń fa èèyàn sílẹ̀ ń bẹ̀ ni tàbí ó gbọ́ wípé ipò ẹ̀kíní kan ẹni tó bá fẹ́ kó jẹ́ House of Assembly òun náà máa jẹ́ kó débẹ̀ ẹni tó àwọn bá fà sílẹ̀ ní bọ́rọ̀ Nàìjíríà bó ṣe rí nìyí àwọn ní ẹ̀yin Yorùbá nation torí jọ́nà ẹ̀hún lè gbà wọlé ẹ jẹ́ ká fàyàn kan sílẹ̀ kẹ wá fà lọ sínú kínní ẹ ṣáà ń gbọ́gbọ́n ṣàbẹ̀yẹ fẹ́ kó gbogbo wa padà ṣá wípé kínní ìṣá ẹ̀ ní kúrò nínú oko ẹrú ibi tá a wá dàgbà sí lélẹ̀ ìrọ̀lẹ́ pa torí pé ẹ̀ kì í ṣe Ọlọ́run náà kí má bàa gbà á lákòókò ẹ jẹ́ àkókò yẹn gan ti ń lọ ẹ jẹ́ kí n wá lọ sí conversation èmi àti tó pa èmi àti bàbá yìí lóge pọ̀ náà. Get some people to run for office in Yoruba land. Maybe we are not starting. Ṣé mo àṣe journalist táwa náà jẹ́ voice ni gbèmí náà ti sọ di fídíò voice ni ẹ rí pé fọ́tò èmi àti bàbá yìí lóge ló wà bẹ́ẹ̀ mo ti design ẹ̀ yes Dr. Zabby àti bàbá yìí lóge nìyẹn a jọ wà nínú ìpàdé yẹn ni fọ́tò àwa méjèèjì ẹ̀dẹ̀ máa jọ gbọ́ ohùn àwa méjèèjì ẹ máa bá wa ká lọ tí cup of tea yín bá tán ẹ lọ fi ilẹ̀ padà ọ̀ kọfí ẹ fi ilẹ̀ padà kẹ ẹ fìdílé nǹkan tàbí ẹ wá nǹkan fìdílé ẹ̀yin tó wá jẹ́ nígbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti bá wa subscribe kẹ bá wa like ẹ dẹ̀ má gbàgbé láti bá wa lọ sí orí Àjùlọ TV èmi náà ni mo wà ń bẹ̀ bọ̀ ètò ọ̀tọ̀ là ń ṣe ń bẹ̀ ẹ bá wa subscribe bá wa lọ wo àwọn nǹkan tá à ń ṣe ń bẹ̀ bóyá láti bí 2 weeks ago tí a rí bíbá yìí lò ẹ máa rí gbogbo àwọn videos tá a ti ṣe sẹ́yìn láti 2 weeks yẹn ó wà ń bẹ̀ náà God bless you now ẹ máa bá mi ká lọ. Get some of our people to run for office and then from there start. But we don't do all these things. We just say, oh, let's go and demonstrate. Ṣé gbọ́ nǹkan tó ń sọ ń bẹ̀ yẹn? Let's get our people
Huh? We should get some people to run for office in Yoruba land. To get some people to run for office in Yoruba land. Ó mì ní pé ní House of Assembly. Kán rán èèyàn lọ síbẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe tẹ́lẹ̀. Ẹ máa bá mi kà lọ. We are not strategic. Get some of our people to run for office and then from there start. But we don't do all these things. We just say, oh, let's go and demonstrate. Oh, we are even afraid if you demonstrate in Nigeria, they can kill. Let's go to what do you call it? Let's go to Whitehall and start to demonstrate there. The Nigerian government will listen to us. It's ridiculous. Hello, sir. Yeah. Ṣé rí ẹsẹ̀kẹsẹ̀ tí mo dénú mítìn yẹn kọ́ ni o. Àwọn bá ọ̀rọ̀ yẹn lọ, ṣó ti yé yín sìn. Bọ̀ ìgbà tó mẹ́nu lébẹ̀ yẹn ni mo wò pé ọ̀rọ̀ yìí ó yẹ kí n gba ohùn yìí sílẹ̀. Nǹkan tí mo expect kọ́ ni mo bá ń bì báyìí. Because nígbà yẹn ọ̀n sí nínú kinní mọ́. Yes, ọ̀n sí nínú YSDM mọ́. Nǹkan tára ṣe fún mi nìyẹn pẹ̀lú ọ̀rọ̀ tí mo bá lẹ́nu wọn. Ṣó yé yín sìn. Wọ́n ti fi vote, wọ́n ti fi lé wọn sọnù, wọ́n ti yọ wọ́n bí ẹni yọ jìgá. Torí pé àwọn náà ò mọ̀ pé ní ń kún wọn tẹ́lẹ̀. Bọ́ ń rò pé àwọn táwọn ti kó sábẹ́ ńgbà yẹn, wọ́n lè help vote yẹn láti lè remain àwọn síbẹ̀. Because ìfẹ́ remain síbẹ̀ láti sọ ibẹ̀ yẹn di ẹgbẹ́ APC. Ṣó ti yé yín sìn. Wọ́n fẹ́ gba gbogbo ẹ̀ pátápátá kan sọ di party APC ni. Bọ́ àwọn náà mọ̀ pé kún dẹ̀dẹ̀rẹ̀ ń dẹkú náà lọmọ Yorùbá ń ṣe fáwọn náà. Wọ́n fi vote, wọ́n fi lé wọn sọnù ni. Ẹ̀yìn ìgbà yẹn tí mítìn yìí wá wáyé lára ṣe fún mi. Kan tí mo ṣe gbóhùn sílẹ̀ nìyẹn. Ẹ̀yin tẹ́ bá gbọ́ ohùn yín bẹ̀, mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ má bínú lẹ́ẹ̀kan sí. Mi ò kì í ṣọmọ bẹ́ẹ̀. Bàbá yìí náà tọwọ́ sí wa lẹ́nu. Gbogbo ayé dẹ̀ láti gbọ́ kí la ṣe tí lè fi jóná. Kí la ṣe tó fi di wípé Dr. Zabby lè fi máa sọ̀rọ̀ báyìí. Nǹkan tó fà lélẹ̀, nǹkan tí mo ní lọ́wọ́ lélẹ̀. Àti January 2024 òun ló ti wà lọ́wọ́ mi. Mo ti ní lọ́wọ́ kí ṣiṣẹ́ Títí Abọ́yadé kó tó ṣe ìtòṣe. Bọ̀ mo mọ̀ pé wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ nítorí ọmọ àti bàbá ni wọ́n. 5 and 6 ni wọ́n up to bá ṣe ń sọ̀rọ̀ yìí. Sáré wà kó pé kí Fúlàmà jọjá àwọn náà máa gbọ́ mi bó ṣe ń sọ yìí anyway. My point is gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ tẹ́ ní pé ìgbà táwọn èèyàn bá ti sọ lucky enough nearly all of us la mọ history William Wilberforce ẹni tó ṣe ọ̀rọ̀ nípa slavery. Okay, if something is interesting somebody, I don't care what ìgbà amúkọ́dá délùú kékeré yìí mo tún mo fẹ́ ṣe wọ́n ní pé dúdú ò lè ṣe mo ní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ to prove to a white man that what they think a black man cannot do, I will do it here. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, I did it gallantly and àwọn tó tún jẹ́ Nàìjíríà tí mo fi lé lọ́wọ́ àwọn tí ò ṣe òyìnbó tí mo fi lé lọ́wọ́ ń bì wọ́n ṣì wà ń bì mo fi ṣe tẹnu níwọ̀nba I'm not me lówó mi but I'm just saying sometimes it doesn't matter what people say. Tí Mr. Arebu bá rò pé ìwùjọ́ anybody bá lè sọ if it's his conviction lọ́kàn ara ẹ̀ it's up to him to go there. We wish him well and prove us wrong that he can turn the tide. Kò ní jẹ́ pé because pé a ti ń sọ gẹ́gẹ́ bí pé bóyá pé àwọn ti bú wọn wọ́n ti ṣe no. Ẹni tó bá ṣe kìíní ó ní nǹkan tara ẹ̀ tó fẹ́ ṣe tẹ́lẹ̀ ni gbogbo bó ṣe le tó yìí tó bá jẹ́ pé ẹnìkan ti put in his or her mind, I just have to make sure do or die. It's a good place we could call us síbẹ̀ and raise the issue of urbanization. Okay, but it shouldn't be àwọn tí mo kún jà fún náà no. Then olúwa were committed to start with. Tí Mr. Arebu bá ń gbọ́ mi èmi tó yẹ pé ọ̀nà torí sometimes ọ̀nà wa iṣẹ́ ọ̀nà Ọlọ́run èsì iṣẹ́ ọ̀nà wa òun ló lè ṣàlàyé òun olúwa Ọlọ́run ló lè pìtàn wa lè pìtàn Ọlọ́run. So if that is the way tọ́lọ́run fẹ́ ṣe gbogbo ayé support ẹ ọkàn ẹ̀dẹ̀ wà ń bẹ̀ bẹ́ẹ̀ pé ohun tí ò dẹ̀ dá òun lè gbé ara ẹ̀. Ó jẹ́ pé bó ṣe ń lọ lórí pé kí Yorùbá ó dáa ni tó bá dọ̀hún tí ò ṣe é pé lórí kí Yorùbá ó dáa ẹnìkan ò ní láti fún un ní èdè kejì àdúrà.
is there already, is his stamp. Torí mo ti mọ̀ pé lábẹ́ ọ̀run yìí mo ti mọ̀ sí gbogbo àwọn ọmọ mi gbọ́ ọ̀gbọ́n yìí mo kọ́ ní Yorùbá pé ẹran tí ohunkóhun bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ kan kò sí odò kan láyé yìí tí ó gbégi níbu tí ó sì fara rí lọ. So ẹ tó máa wà lọ́kàn yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀. So èmi ò ní ohun tẹ́mi kàn fẹ́ sọ ni pé ẹni tí ó bá ṣe àtàwọn ọba tá à ń pé wọ́n bú wọ́n ṣe kọ́ wọn ò ṣe parapọ̀ wọ́n proof ara wọn. Mo rí ẹ̀rọ yín pé bẹ̀tí wọ́n máa sọ pé wà nítorí pé ọba ti sọ̀rọ̀ sí mi torí pé ilé ń jó bọ̀ ìlú orin yín ní òjò káwọn náà wá kán wá dágbó àdó kán dágbó àwa káàtì èmi àbúrò mi lé olú tìlú bí so mo wá pé nísìnyí lọ́wọ́ yóò gba àgbo ni. But what I'm saying is kò ń ṣe pé torí ohun tá a fẹ́ ṣe kọ́ àwọn ọba yẹn náà kọ́ wá jẹ́ pé wọ́n á rò pé wà tẹ bá ti sọ̀rọ̀ sí nínú ká lé kọ̀lọ̀kọ̀lọ̀ jìnnà ká tó bá di ẹ̀gbọ́n dágbó àdọ̀bálẹ̀ ìyọ̀rọ̀ ọjọ́ mi ni bàbá wa yìí lókè bọ̀ tí mo fẹ́ kẹ́ bá reinforce àwọn tó bá fẹ́ ṣe tọ́ra àwọn míì tún lè máa pè lẹ́yìn tí ò ní wà lórí bá a ṣe ń sọ̀rọ̀ yìí fẹ́ ṣe politics tí ó jẹ́ kí ni ẹ sọ fún wọn pé one boy ó ń ṣe residency lọ́wọ́ báyìí 4 years ago àwọn òbí ẹ̀ ni wọ́n kọ́ ó ti parí medical something kan tẹ́lẹ̀ tí but kò feel comfortable with it ló wá tún fẹ́ lọ fún another 4 years mo kàn bring ọ̀rọ̀ yìí síta bí nísìn okay àwọn bàbá ẹni pé kìnnì kan ó ṣe pé ló wá bá mi so ó ní pé àwọn dáàdi wọn ṣe gbá kìnnì kan pé wàá tún gbà lóun mo ní òkè ṣé o fẹ́ lọ nítorí owó ni ó ní rárá ó tó ṣàwò òun mo ní tẹ́ bí ìyá ẹ bàbá ẹ they cannot change your mind bẹ̀tọ́ ẹ pé torí owó ló lọ ó wà so disappointed láyé ẹ tó ní believe ẹ okay mo ní 4 years náà pé ó lọ o ibi tẹ́mi pẹ̀lú ẹgbẹ́ ń sọ̀rọ̀ ìta bá pẹ́ jù 4 years ó bá wa ń bẹ̀ and nothing and then we have to máa wò pé wait a minute what did I accomplish in these 4 years so the boy ó ti lọ parí program yẹn nísìnyí mo mọ̀ pé lọ́kàn níbi ojúmọ́ ni ó máa fi mí sọ́kàn gbá this man this okay láyé yìí tí a bá fẹ́ ṣe ẹ̀yin tẹ́ wà ló nítorí àwọn ọmọ tí wọ́n yín tẹ́lẹ̀ tí wọ́n jẹ́ ògbóǹtagì Nàìjíríà tó ẹ ní láti direct wọn tí wọ́n ṣe gbólóhùn kan ẹ máa wí fún wọn lójú wọn pé òkè ohun tó fẹ́ ṣe ni kì í ṣe pé bó bá débẹ̀ tó dìdàgbà mí ohun tí ò dá lè pè ara ẹ̀ so yóò wà lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ because gbogbo ayé ní ìtumọ̀ pé ohun tó sọ ni pé o fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ tí o bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ a lè mú ẹ a lè ṣe ẹni tí ó mú ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bàálà kọ́ bẹ́ẹ̀. odò kan ò ní gbégi ní gbogbo sì fara rí lọ so èmi ohun tẹ́mi fẹ́ sọ general ni pé ní gbogbo ẹ̀nà ẹ̀yin tẹ́ ti wà ní key position ní Nàìjíríà tó ráwọ̀ lórí ọ̀fẹ́ láti tó tẹ́ mọ àwọn kan nínú báwọn yẹn tó bá fẹ́ ṣe as I said ẹ má gbé gbọ́ rẹ̀ yín má gbé yàwó ẹ sì má gbé ọmọ akọ́lé because kó máa bá ìtòlú ẹ̀ bá ẹ bá lè ṣe ẹ máa fún. so ààrẹ bò wá ní kó má gbé yàwó. Yes. Anyway. Ààrẹ Buhari porúkọ àwọn dádì náà UK ń bíbá iná wà àwọn náà máa lọ lẹ́sìn táwọn máa campaign fún tó máa fi lè wọlé tó bá wá wọlé àwọn náà máa lè lọ sọ̀rọ̀ nǹkan tí àwa ò rí sọ tó máa lè lọ tó máa lè bá wa lọ fà á ní House of Assembly according to nǹkan tó ń sọ bọ́ níbi tí ọ̀rọ̀ yẹn ń lọ tí mo ṣe ń gbọ́rọ̀ yẹn lọ ni mo ṣe wá wí pé ó yẹ kí n gba ohun yìí sílẹ̀ ṣó ti yé yín sìn torí mo mọ̀ pé bàbá yìí lóge wọ́n ti kúrò nínú ISDF before dẹ̀rẹ̀ ẹnu ń kùn wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé bàbá yìí pẹ̀lú wọ́n ṣe ń ṣe yìí kókó má tiẹ̀ jó lóṣèlú gan ọ̀rọ̀ wọn 80% nínú ọ̀rọ̀ wọn kò bá ọ̀rọ̀ gbogbo àwa tó kù kò bá wa mu torí tẹ́ bá ń gbé bàbá máa gbé bí ni bí àzì ní pé tí wọ́n máa sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé ẹ mọ ìgbà táwọn headmaster ayé àtijọ́ ń gbà yẹn tó bá wà ní class tó jẹ́ pé nǹkan tó bá firm stand up sit down òun ni life irú táwọn ń lò nìyẹn tẹ́ bá pé 1000 níbi tán ti bá ṣe meeting àwọn náà máa gbáwájú àwọn náà máa gbẹ̀yìn àwọn ò ní allow gbogbo nǹkan tí everybody bá sọ wọn máa dà tí ń lápò ní èyí táwọn bá sọ ni àsìkò ti jẹ́ vice chairman yẹn àdẹ̀mọ̀ wípé ó rúgbó bọ̀ ni àmọ́ wípé ó ń ṣiṣẹ́ fólóṣèlú ló fi rí bẹ́ẹ̀
tó fi jẹ́ pé gbogbo nǹkan tí ẹni kò tí bóyá lè sọ pé ọpọlọ ẹ̀ ó ṣàtò tó bá wà ń bẹ kò dẹ̀ sí meeting tó wà ń bẹ tó máa sọ pé òkè secretary kó take over meeting yẹn kó tiẹ̀ jẹ́ kẹ́lòmíì sọ̀rọ̀ irọ́ ni tí n bá parọ́ ẹ̀yin tẹ́ bá ti lọ sí meeting YSM rí bóyá bíi 2 years ago tí bàbá Iloge bá wà ń bẹ ẹ fi comment sílẹ̀. Now ní ibi nǹkan tẹ́yin bá gbọ́ nǹkan tẹ́ bá gbọ́ nínú ọ̀rọ̀ mi ń sìn òun lẹ máa fi mọ ibi tí ọ̀rọ̀ yẹn tó ti ń bọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ tó ti yé yín ẹ máa gbọ́ ọ̀rọ̀ yẹn ní ẹ̀kúnrẹ́rẹ́ kan tèmi bá sọ ń sìn èmi náà máa pè ń sìn ẹ má wọrí a máa tó mo mọ̀ pé ó máa gba time náà bọ̀ ẹ má wọrí. ẹ ṣe Salado. There are 2 other people to know. Okay. There's Dr. Sabi. Oh, wow, okay. Yeah, and then there's Olushola Davis again. Ẹ jẹ́ kí Sabi kó sọ̀rọ̀ sí. Ẹ kálẹ́ sà, ẹ kálẹ́ mà, mo kí gbogbo lé o. Àdẹ̀kù akú ètò náà, akú pàdé, Ọlọ́run á gbàdúrà wa, Ọlọ́run ní fi wá sílẹ̀. Kó má dàbí wípé mi ò sọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ní pé mo kàn dákẹ́ síbẹ̀. Because normally gbogbo nǹkan tí mo fẹ́ sọ gan àwọn mọ́mì mi kan wọ́n ti mú ẹnu bá àwọn dájú tán ẹ̀ ṣe sọ̀rọ̀ tán yìí náà àwọn sọ tí wọ́n fi sọ bí òwe ni ìyá bọ̀ ọlọ́gbọ́n ló yé ọ̀gbọ̀nràn ló máa ṣe kí ẹ má bínú pé mo pòwe wọ́n fi sọ fún wa ẹ pọ́n wá ní kéèyàn kan má fẹ́ yàwó wọn ní kéèyàn kan má bímọ something like that but òwe ṣáà ní ṣá ṣé níbi tẹ́mi ti fẹ́ bẹ̀rẹ̀ ń bẹ̀ ni wípé nǹkan yìí a lè sọ wípé kò lè ṣẹlẹ̀ a dẹ̀ lè sọ wípé ó máa ṣẹlẹ̀ but lójú tí èmi fi wò lọ́dọ̀ ti tèmi o lọ́gbọ́n ọmọ kékeré tèmi o mo rò wípé bóyá ó late lọ́dọ̀ tiwa wípé as a Yorùbá ẹ fẹ́ sọ wípé ẹ fẹ́ jà fún òmìnira a ti lọ so far so good wípé okay it's not pé nǹkan yìí ó ti done but gbogbo ayé ti mọ̀ are we going to be campaigning for one of our members tán láwọn fẹ́ lọ fún PDP or wọ́n máa create àwọn ẹlòmíì tó fẹ́ campaign fún wọn understand sí mo dẹ̀ rò pé mọ́mì kan ti sọ̀rọ̀ tán bẹ́ẹ̀ yẹn we are talking about. Some people to run for office in Yoruba land. I mean, we are not. Bẹ́ẹ̀ ni wípé nǹkan yìí a lè sọ wípé mo kàn dákẹ́ síbẹ̀ because normally gbogbo nǹkan tí mo fẹ́ sọ gan àwọn nǹkan yìí a lè sọ wípé for one of our members tán láwọn fẹ́ lọ fún PDP or wọ́n máa create àwọn ẹlòmíì tó fẹ́ campaign fún wọn understand sí mo dẹ̀ rò pé mọ́mì kan ti sọ̀rọ̀ tán bẹ́ẹ̀ yẹn we are talking about Nigerian politician ojú ẹ má fojú ẹni tó bá fojú àná wo kù ẹ bọra máa bọ láṣọ ẹ má ní mo pòwe níwájú yín ẹjọ mi tẹkùn mọ ẹ má ní mo pòwe ẹ ṣàforíjì fún mi mo ti mọ lágbájá yìí níjẹta wọ́n ní èèyàn tó rí lánàá gan má trust ẹ how much mọ̀ pé àwọn people yẹn àwọn people tó ń jẹ́ anything ní òṣèlú ní Nàìjíríà as at today mo ti wá jẹ gọ́vnà rí níjẹta mo ti jẹ gọ́vnà rí ní 4 years ago 8 years ago we are talking about today 2024 là ń sọ lọ́wọ́lọ́wọ́ ọmọ téèyàn bí nínú ẹ̀gbọ́n pàápàá èèyàn lè trust ẹ̀ wá ibi tẹ́mi ń lọ ni wípé èyí tó bá pé bóyá wọ́n fẹ́ jáde lọ́nà títí wọn because ọ̀rọ̀ Nàìjíríà ò rí bẹ́ẹ̀ yẹn ẹ̀yin nìkan ẹ fẹ́ lọ confuse àwọn ajẹgúdújẹrá àti wípé number 2 ìgbà wo ló fẹ́ jẹ́ because àwọn èèyàn wà ń bẹ̀ ń sìn adẹ̀ ẹ̀ṣẹ̀ ń plan ń sìn wẹ́ ẹ má jẹ́ kí n lọ jìnnà ẹ jẹ́ kí n padà wá sílé nǹkan tó ń sọ tó wà lọ́kàn èmi ni wípé grassroots maybe tó yẹ ká padà sí láti lè ṣe gẹ́gẹ́ bí nǹkan tí Dr. Aliu àwọn nǹkan tó ti ṣe lọ́jọ́ kìíní àná
àwọn nǹkan tó ti ṣe lọ́jọ́ kìíní àná. Rome is not built in a day. Gbogbo wa pátápátá la kàwé. Ẹlòmíì ò dẹ̀ kàwé gan. Ó ka gbọ́n orí ju ẹni tó kàwé lọ gan pàápàá gan. Yes. Èmi máa ń sọ wípé èmi ò máa ń fẹ́ lágbájá kan professor ni, lágbájá kan doctor ni. Hold on. Ẹlòmíì ò professor. In short, ẹlòmíì professor lórí pé ó mọ Bible study lásán ni, kò mọ̀ nípa engineering. Ibi tó mọ̀ nìyẹn, kò dẹ̀ mọ̀ nǹkan kan. Ẹlòmíì tí ò tiẹ̀ wá ní university degree gan pàápàá gan, ó sharp, ó gbọ́n níwájú lẹ́yìn ju professor ẹni tó ní PhD gan lọ pàápàá. Now, ibi tí èmi ń lọ ń bẹ̀ kò pọ̀ ni wípé kíní ìyá tí ń ṣe lọ, Rome is not gẹ́gẹ́ bí mo ṣe sọ. A lè sọ pé a fẹ́ gbà ní 2 years kó di 10 years. A lè la fẹ́ gbà ní 1 year kó jẹ́ 6 months. You try your best and leave the rest. Gbogbo wa là ń gbìyànjú, kò dẹ̀ sẹ́ni tó jẹ́ wípé kò máa sọ pé òun ò náwó, òun ò nọra, òun ò ná làgùn, kò dẹ̀ sẹ́ni tó máa fẹ́ kókàn lọ bẹ́ẹ̀. Gbogbo èyí tó kù ìgbìyànjú là ń gbà. But the most important thing tó wà ńbẹ̀ ni wípé tá bá padà sí awareness táwọn èèyàn máa fi mọ̀ wípé òkè nǹkan báyìí ni. Mi rò pé a lè ṣe ju nǹkan tá à ń ṣe. Mi ò dẹ̀ rò pé bóyá tá bá lọ sọ́dọ̀ olóṣèlú, tá bá lọ gbéra owó náà òṣèlú sí òun ló máa help situation wa. I don't think so. Kàkà bàbá yìí ló gé ti sàn kankan. Kàkà kí ọwọ́ má ṣe kinní kan kéèyàn káwọ́ sórí mi mọ́bọ́ ìpòwe yẹn. Wọ́n ṣàpòwe kéèyàn bóyá téèyàn bá fẹ́ ṣe nǹkan kan kó bóyá kéèyàn lòun ò ṣe mọ́ something like that ni mo rò ìpòwe yẹn ló dúró fún ṣá. Torí ẹ̀ téèyàn tó bá wá ti wá kan pátápátá wípé okay, this is the end of the road. Kéèyàn kúkú either kó turn sí padà síbi tó ti ń bọ̀, ọ̀ tó bá dẹ̀ mọ̀ pé o fẹ́ stop, o ṣáà lè lọ sẹ́rí mára ògiri. Nǹkan tó mi rò pé bóyá ó ṣẹlẹ̀ gangan nìyẹn ń sìn yín o. Rather than tó máa jẹ́ pé a fẹ́ lọ sẹ orí mọ́ ara ògiri wípé a fẹ́ lọ sọ wípé kéèyàn kan lọ. Nǹkan tá a mọ̀ pé kò lè work, kò lè èpè kọ́. Máa ń sọ nǹkan kan, ó máa ń dàbí pé bóyá eléyìí kò lè ṣẹlẹ̀ ni. This is black and white. Ìgbà tá a kì í ṣe àwọn pastor tàbáwọn babaláwo òjíṣẹ́ Ọlọ́run tó máa fi dúdú pé pupa fún wa. Just common sense làwọn nǹkan tó wà nílẹ̀ yìí. Wípé níbi tá àwọn ọba gbọ́n, black and white ni nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọba wa. Olúwo sọ, ó ní àwọn Abádẹrí, the last ọba tó lọ sí Nàìjíríà tó lọ láti Canada. President, sorry. Àdìgbà bá sọ̀rọ̀ ọba máa dárúkọ Olúwo. No, ó ní point mo fẹ́ yọ jáde ńbẹ̀. Ó ní point mo fẹ́ yọ jáde ńbẹ̀. Tá bá sọ̀rọ̀ ọba. Àná ó ní point mo fẹ́ lò ńbẹ̀ ni sà. Ó ní point mo fẹ́ lò. Ó ní point mo fẹ́ lò. Sọ̀rọ̀ ọba ó ṣe jẹ́ pé màgbọ́ná ẹ má jẹ́ waste time ara wa. Ó ṣe jẹ́ pé àwọn never do wells ní example yín. There are more than 10,000 obas in Yoruba land. You picking the worst among them. But let me die before you bury me, sir. Let me land. Èmi ni mo ẹ jẹ́ kí n sọ̀rọ̀ sir. Tẹ́ bá dẹ̀ ní kí n má sọ̀rọ̀ ẹ jẹ́ kí n mute. Ó ní nǹkan tí mo fẹ́ fà yọ ń bẹ̀. Okay sir, kò sí problem. No problem sir. Okay sir. Ẹ má worry sir. Okay sir. Okay sir. Yes sir. Bírí kò jẹ́ ká ṣe tán ká máa lọ because it's becoming dragged on bígbà táwa lórí show ẹ̀ náà. So let's have the salient points and let others contribute to it. You know. Yeah, I can leave it for the other to contribute, sir. Thank you, sir. I shake on you, sir. Yeah. Yes, sir. So, Ms. David. Ṣé ti gbọ́, wọ́n ṣe máa ń ṣe gẹ́gẹ́lẹ́ nìyẹn nígbà tó wà ní YSDM. Nǹkan tó fa gangan nìyẹn tíbẹ̀ yẹn ò ṣe interest. Kò fún mi ní ẹni kíní ìgbà tó wà ń bẹ̀ láti lọ bẹ̀. Láti lọ àwọn gógún bàbá yìí gógún òun ló fà á, òun ló kí wa because gbà mí tí nǹkan kan bá ṣe nǹkan kan ó tún máa ń help ngbà mí, òun ló jẹ́ kí world media ká lè dá dúró torí máa yí gógún ni. Tẹ́ bá lọ sí meeting yẹn báyìí ẹ lè sọ̀rọ̀ ṣé rí gbogbo àwọn èèyàn ti sọ̀rọ̀ látẹ̀kan gbogbo àwọn èèyàn ti sọ̀rọ̀ látẹ̀kan ṣó ti yé eyín sẹ́yìn ìgbà tó di ti ọ̀tẹ̀ mo mọ gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ láti kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní record o. Àwọn náà ti sọ̀rọ̀ òun ló máa sọ̀rọ̀ àwọn náà máa gba iwájú àwọn náà máa gbẹ̀yìn kò síbi tó bá lè lọ àwọn náà fẹ́ coordinate
anywhere tó máa yìí tán bá lọ sí kinní àwọn ló fẹ́ coordinate àwọn ló fẹ́ bẹ̀rẹ̀ àwọn ló mọ̀ ju gbogbo anybody tó bá wà ń bẹ̀ lọ. ẹ̀rí tó ní mò ń sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ wípé mo wà lórí show mo dárúkọ Olúìwò ó ní nǹkan tí mo fẹ́ fàyọ ńbẹ̀ wá ìtàn fún mi ní táìmì bó ṣe ń ṣe nìyẹn bí bàbá Ilóge ṣe ń ṣe nìyẹn. àwọn Yorùbá wọn sọ pé mo wà tàbí ló ń jọrẹ bọ́ra gbogbo ara kinní kan kọ́ ló máa ń gba kinní kan. ní ayé tá a wà 2024 yàtọ̀ sí ayé 60s 50s 40s tán bí ilé ayé ti yí padà gan ni èèyàn máa ń listen fún àwọn ọmọ kéékèèké ni láti lè pick àwọn kí ló tiẹ̀ fẹ́ sọ. òyìnbó láwọn gbọ́n jù wá lọ mo support ẹ̀ bàjẹ́ most of our dúdú ẹ̀ṣẹ̀ ń learn lára òyìnbó ni. òyìnbó á go down below fún ọmọ kékeré ó máa listen fún ọmọ kékeré àìṣẹ́ ń learn látara wọn. mo sí àǹtí mi lọ sí church ní èní yìí wọ́n ṣe barbecue rẹ̀. àwọn grandma tó ń wá láti Nàìjíríà tó ń wá bá wọn tọmọ yẹn lọ ń sọ ń bẹ̀ mo kàn ń wọ́n báyìí ni àwọn kò ń jẹ́ kán ọmọ nílùú yìí ẹ máa yín wọn léèkánná ọ̀kẹ́ fà wọ́n létí kẹ́ lọ́ wọn létí kẹ́ ṣe kinní kan ẹ lọ́ wa létí ẹ fà wá lẹ yín wa léèkánná náà. àìmọye ọmọ tó fi báyé ẹ̀jẹ̀ tó jẹ́ pé ọmọ mi ọ̀rọ̀ lásán ló fẹ́ láti bá sọ. àìmọye ọmọ mi tó jẹ́ pé ìyá ẹ̀ fúnra rẹ̀ òun ló pa sáyé àìmọye ọmọ mi tó jẹ́ pé ìyá ẹ̀ fúnra rẹ̀ òun ló rán lọ sọ́run ní Áfíríkà. irú ẹ̀ náà kò síbi kò ọ̀hún fẹ́ gbọ́ nígbà tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí mo sọ ó ti ń rùn létí wọn ó ti ń ta wọ́n létí because mi ò support ìwọ tó bá ti sọ̀rọ̀ tó support wọn báyìí o ò lọ́rọ̀ láti sọ ni. ẹ jẹ́ ká tẹ̀síwájú kẹ́ wá gbọ́ nǹkan tábí amọ̀ kan tó sọ nínú nǹkan tó ń sọ ìyẹn lẹ máa tún fi rí ibi point tí mo tún fẹ́ fà jáde ẹ má bínú. You were trying to talk. mo tiẹ̀ ti kọ́wọ́ sílẹ̀ but torí pé èmi kò rí Mr. Bosu Arepu àṣeyàn mi bá ṣe ti jọ wà lórí bíbá inú mi ò dẹ̀ dùn kì í ṣe pé inú mi dùn bọ́ inú mi ò dùn. ẹ jọ̀ọ́ ṣé mo kàn fẹ́ advice wọn ni ẹ jọ̀ọ́ sà ṣé religion wo lẹ ń ṣe Muslim nìyí ni àbí kíní. Number one, èmi kò fẹ́ máa sọ fún yín àwọn nǹkan tó wà. I've been to politics. I went there for 4 years. Mo pa mi lè sọ nǹkan tí ojú mi rí ẹnu mi ò lè sọ tán. So I just want to tell you, ṣé ẹ lè fi ọmọ yín ṣe oògùn? This is what is there for. Ẹ lè gún ọmọ yín lọ́ṣẹ. Ẹ máa gbọ́ ẹjọ́ torí Ọlọ́run. I'm not talking about. I'm just now. I want. My heart just goes out to you now. Sorry, ẹ jẹ́ kí n dá yín lóhùn bẹ́ẹ̀ jọ ẹ má bínú. Kẹ́rì ayàtọ̀ síra. Okay. I'm not desperate. I'm not desperate. I have my vision. God bless you, sir. Me ò desperate. I now I went with the same notion that my boss was not desperate. So nígbà tó di pé kó wá kó owó sílẹ̀ 90 million tó bá fẹ́ jẹ governor mo kàn fẹ́ fún yín ní sample ni ó dẹ̀ tó ń bá kó owó state sílẹ̀ èwo ló ń fẹ́ fi ṣe okay if you cannot do that then you cannot become governor. wá lọ bọ̀gún wá lọ bọ̀rìṣà no wá lọ bẹ́ ọmọ sógun no those are the things tó wà Nigerian politics. So tẹ́ bá ti mọ̀ pé desperate bíi tiwa báyìí ẹ can't lọ ẹ wo owó yín kẹ́ ti mọ̀ pé tẹ́ bá ti nà dé level kan you are backing off. Ṣé get me? Ẹ má ná gbogbo yín tán síbẹ̀ o. Owó tí mo ní ni mo yá yín yẹn Ọlọ́run á sìn lásìn. Ẹ wo ó dàbẹ̀ ni pé the discussion is going to another level. Ẹ jẹ́ kí n ṣe our back. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú sá kó tó ṣe àwa báàkì sá ẹ jọ̀ọ́ mo fẹ́ sáré sọ nǹkan kan. Bàbá Ilóge insult lẹ fún mi. Wọ́n dẹ̀ ní ọmọdé náà ní respect tiẹ̀. Ìgbà tẹ́ ń sọ̀rọ̀ lọ sà mi ò interrupt. Ìgbà tí mo sọ̀rọ̀ débi tí mo sọ̀rọ̀ dé sà ó ṣojú gbogbo àwọn tó wà níbí báyìí kò yẹ kó máa rí bẹ́ẹ̀ yẹn sà kò yẹ kó máa rí bẹ́ẹ̀ yẹn kó tiẹ̀ jẹ́ wípé ọmọ ni mo bẹ́ jẹ́ gan ẹ máa fún mi lọ́wọ́ ti tèmi náà because mo fún yín lọ́wọ́ ti ti yín ẹ sọ́nsìn ẹ ní mò ń sọ bí ìgbà tí mo wà lórí program. Kí ni mo ṣì sọ ń bì báyìí mo ní kẹ́ fún mi láàyè kẹ́ jẹ́ kí n fún yín ní kí ni point mo fi dárúkọ Olúìwò
ẹ dẹ̀ ń sọ ẹ dẹ̀ ń. You said the same thing 3 times. Tí n bá Same mo thing. You were repeating yourself. ẹ wo sir excuse mo ń repeat ara mi but you let me die before you bury me. Ẹ fún mi ní ẹ tẹ̀ fún mi náà láyè. Ẹ ń sọ̀rọ̀ gbogbo ayé ló ń sọ̀rọ̀ mi báyìí látẹ̀kan. Ṣé ní mi sínú ni ṣé mi àti ìjọ ní nǹkan kan ni. Ẹnu ń kùn yín sà ẹ mọ̀ ni and you don't allow anybody to say anything. Ẹ̀yin lẹ máa gbáwájú ẹ̀yin lẹ máa gbẹ̀yìn ẹ ní fún yàn láyè kí ló dé. Ìgbà tí mo ti rí yín bíbà yìí gan mi ò fẹ́ dúró ṣe gbọ́ mi ì fẹ́ dúró ìgbà tí mo ti rí yín bíbà yìí excuse me bye. mo rí sọ̀rọ̀ ń bẹ̀ o mi ò mọ̀ wípé mi ò tí tẹ red button lórí fóònù yẹn mo rí sọ̀rọ̀ ń bẹ̀ tó mú kàn gbé. ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ ẹ̀yin lẹ máa sọ̀rọ̀ nípa politicians nsìn ẹ̀yin lẹ ń persuade onítọ̀hún yẹn wípé kó wá lọ gbégbá òṣèlú ẹ wá ń parabole tó dùn mí pé àtibẹ̀yẹn kan mo ti ń gbohùn wọn sílẹ̀ ní mọ nǹkan tó ń ṣe máa nà tó ń ṣe bẹ́ẹ̀ ni tó tí nǹkan rọ́ọ̀lù lórí just imagine kí ni mo ń sọ thank God pé mo tẹ̀ gbohùn yẹn sílẹ̀ bí ìgbà tó jẹ́ pé mo ti mọ̀ ẹ́ pé irú nǹkan báyìí òun ló máa ṣẹlẹ̀ just imagine kí ni mo sọ. gbogbo ibẹ̀ yẹn èmi ti fling phone because mo ń drive tẹ bá notice ẹ máa gbọ́ sound lábẹ́lẹ̀ èmi ń drive lọ́wọ́ ni pẹ̀lú inú tó bí mi yẹn mo ti fling phone bọ̀gbà tí mo wá fẹ́ tún kinní yẹn gbọ́ ni mo rí wípé ó tiẹ̀ ṣì ẹ máa rí pé bìkan ọkọ̀ dákẹ́ mi ò sọ nǹkan kan ṣàwọn mo fling phone yẹn mo kàn ń drive lọ ni mo kàn tún bẹ̀rẹ̀ sí ní bára èmi nìkan dẹ̀ ni mo wà ní mọ́tò mo kàn tún bẹ̀rẹ̀ pé gbogbo kíni gbogbo eléyìí gbogbo kíní kan kíni kan ṣọ́ ti yé eyín sìn bọ́ lọ́run tó sọ pọ́jú ẹ̀ ní ìmọ̀ wa ni bàbá Ayélóge òun ló mú ọkùnrin yẹn òun ló mú kákàkiri gbogbo àwọn group gbogbo àwọn ti Yorùbá nation àwọn tó bá rí lè rí pé láti lè máa campaign fún ẹgbẹ́ jẹ́ ká lọ campaign fẹ́ nìyí ìyẹn lẹ máa mọ̀ wípé nǹkan tí ó bá wá sọ̀rọ̀ Yorùbá nation ó yàtọ̀ sí ipò tán fi sí bọ́ kí ní ìyá àlè dá ṣe ṣebí nǹkan tó kó bá wa lọ́dọ̀ Onítìrí náà nìyẹn mo kàn fẹ́ fi jẹ́ ká mọ̀ ni àdìsọ́kàn tó wà lọ́kàn bàbá Ayélóge Dúpẹ́ Onítìrí Sister Bọ́lá Títí Abọ́yadé Professor Adéníran àwọn mẹ́rin yẹn ọ̀nà wọn wà ní wọ́n wá fi wọ́n sí àwọn wọ́n ti ní blueprint tó ti gbé sí fún wọn tó fẹ́ wá ṣe nínú ìrìn àjò yìí kò ń ṣe bàbá Títí Abọ́yadé nìkan Sisi Títí kò ń ṣe bàbá Ayélóge nìkan Sisi pé Títí Abọ́yadé náà kó tó di pé a rí ní black and white nǹkan tó bọ́ta láti wá ṣe ẹnu tí ń kun gbogbo àwọn wọ́n ìkú bí ẹyọ kan méjì o ẹ máa rí wọn o ẹ sì máa rí wọn o ìyẹn lẹ máa fi mọ̀ wípé àwa ọmọ Yorùbá nation ta sọ wípé ó ti tó láti kúrò nínú oko ẹrú yìí nǹkan tá à ń ṣe nǹkan tá a gbé lọ́wọ́ ìyẹn lẹ máa fi mọ̀ pé nǹkan gidi lẹ gbé lọ́wọ́ àwọn tí ẹ̀rù ń bà tán fún wọn lówó tán rán wọn bóyá àwọn tán dẹ̀ gbowó tán ṣe lọ́fẹ̀ẹ́ gbogbo wọn là ń rí yìí o a rí àwọn tó gbójú jáde nígbà tí àwọn omíyalé gbogbo àwọn àǹkó yẹn àṣàwọn kan ìkù nínú ilé tá à ti mọ̀ bógo bá ń jẹ tọlọ́run àṣírí wọn ìmọ̀ máa tú sí ni Yorùbá nation no going back ni torí òun nìkan lọ́nà àbáyọ wọ́n rán èèyàn kan lọ sínú senate wọ́n rán èèyàn kan lọ sínú senate àwọn house of assembly yìí tó jẹ́ pé àwọn Fúlàní náà pọ̀ mbẹ̀ ẹ máa wá fi 100 million ẹ máa fi gbé èèyàn kan lọ síbẹ̀ bóyá ní rúùsì á ti máa lọ síbi 50 million or 50 million bóyá 23 million ló máa fi gbé èèyàn wọbẹ̀ owó tó máa ná tó ń tọ̀hún yẹn bá ìgbà báwo lè fẹ́ débẹ̀ gangan àkọ́kọ́ pretend a máa campaign tí n bá lọ a fẹ́ lọ ṣe ọ̀nà tàbí ó ṣáà ní sọ̀rọ̀ Yorùbá nation ló fẹ́ gbé síwájú tó fẹ́ ní kán campaign fún ẹ náà bọ̀ tó bá wá débẹ̀
àìmọye ẹni tó débẹ̀ tó jẹ́ pé ẹni tó ràn lọ́gán ọjọ́ di ọ̀tá ni. Ẹ máa rí pé níbẹ̀rẹ̀ fídíòs yẹn àwọn èèyàn wọn ti kọ́kọ́ sọ wípé ẹ̀ tẹ́ bá dẹ̀ wá débẹ̀ tán tẹ́ ẹ̀ bá wá ṣe nǹkan tá a wá ti torí ẹ̀ ní kẹ́ wá lọ síbẹ̀ ẹ máa mọ̀ wípé Ọlọ́run máa ṣe kinní kan kìnì kan. A ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ yẹn ni àmọ̀gbà tó máa jẹ́ gan pàápàá. Eléyìí tá a dẹ̀ ti tẹsẹ̀ sínú ẹ̀ tí gbogbo ayé ti mọ̀ wá pé a gbé nǹkan kan sọ́wọ́ tá a dẹ̀ tí ì kúrò ńbẹ̀. A máa kọ́kọ́ question tèmi wá béèrè náà ni wípé ká kọ́kọ́ wá gbé Yorùbá Nation sílẹ̀ ká lọ campaign fún wọn tó bá ti wá ṣe tán ká tún wá padà wá láti wá sọ pé ẹ̀yin aráalé ẹ kú bójú ọjọ́ ṣe rí o àwọn tá a rán lọ ọ̀ wọlé o a tún ní ká padà wá ní o ká wá sọ̀rọ̀ Yorùbá Nation fún yín tó ń tọ̀ ń yẹn bá wà nítòsí iṣẹ́ ní sọ òkò fún wípé sẹ́yìn pípò iṣẹ́ mọ̀ nǹkan tẹ́ ẹ ṣe. Mo ní tó bá pẹ́ téèyàn bá ti ń sọ òkò ọ tó bá ti ń kanlẹ̀kùn ó máa ṣí ní ọjọ́ kan. Yorùbá Nation máa dúró bọ̀ ìgbà wo ló máa jẹ́ àmọ́ ni. Ojú ń kán wa ni bọ́ Ọlọ́run ti lóhun gbogbo lọ́wọ́. Àwa nìkan kọ́ la máa kọ́kọ́ wà ń bẹ̀. Bọ̀ táwọn kan ò bá dúró takú ti Jésù bá ṣe takú ti yìí tá a takú de Lédùmarè tá a nígbàgbọ́ lórí ìrìn àjò yìí tá a mú kan mọ́kan pẹ̀lú ẹ̀. Àwọn wo ló máa wá kù ń bẹ̀ tíri ayọ̀ náà bá dé? Àwọn wo ló fẹ́ gbélé lọ́wọ́? Táwọn tó ń ṣe ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan níta èyí jẹ́ yóò jẹ yìí ṣáwọn ni nǹkan tí ò lè ṣẹlẹ̀ nǹkan tí ò lè work. Àwọn Fúlàní gan sọ àwọn Haúsá gan sọ wípé àwọn ò ní interest wípé ká ṣàjọwà papọ̀ òun ni priority wọn. Àwa máa wá rán èèyàn kan lọ nínú ibi tí èèyàn 90 ni àní ká ṣàwà papọ̀ ni ìwọ èèyàn kan yẹn ló wá fẹ́ lọ dàbẹ̀rù wípé láéláé láti èmi gangan ni máa fún wọn ní Yorùbá Nation. Níbi tá a bá ọ̀rọ̀ yẹn dé gangan sí ẹ bá wa fojú inú wò kẹ́ fi kọ́mẹ̀ntì tí ń sílẹ̀ má má ìdòwò mi. Ọlọ́run á gbàdúrà wa Ọlọ́run á ṣe dáadáa fún wa kò ní sú wa kò ní rẹ̀ wá fún àwa tá a bá wà lórí òtítọ́. Mo dẹ̀ mọ̀ pé àwọn tán ìwà lẹ́yìn ìpẹ̀kọ̀jẹ́ ẹ̀kọ́ kan báyìí ni àṣírí wọn ló máa tú. Wọ́n máa ní ojú àgbèwà kò ní pe ọ̀dàlẹ̀ ta la wá mọ̀ tó wá jọ́dàlẹ̀ nínú wa o. Ẹ̀rù ayé bà mí ẹ̀rù ènìyàn dẹ̀ bà mí ó máa ń kọ mí lóminú wípé ṣé àwa ọmọ Yorùbá ṣé nǹkan tó ń pè wá ṣé kò máa rùn lára wa gẹ́gẹ́ bọ́n sọ pé tá a bá gba Yorùbá Nation náà gan àwọn ọmọ Yorùbá báwo la fẹ́ ṣe bọ́ ó ì máa pè wá torí pé kí ni ẹwọ nǹkan tó ṣẹlẹ̀ ní Kenya ṣèbédè kan náà lọ́jọ́ ń sọ wá ìtàn treat ara wọn bẹ́ẹ̀ gbẹgbà táwọn yóò tún dìde nǹkan ti bẹ̀rẹ̀ sí ní yí padà ń sìn torí ẹ̀ tó bá jẹ́ èdè kan oúnjẹ kan náà aṣọ kan náà ibì kan náà la jọ kọrí sí a mọ̀ pé kò lè sí kó má ṣalábòsí nínú wa báyìí náà but àì máa rí ṣe ju wípé bí gbogbo ẹ ṣe jẹ́ skátáskátá lọ. Ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi báyìí ni máa dúró sí ní ọjọ́ ti èní èyí tí ẹ bá gbóhùn yín nínú ọ́díò tí mo lò yìí mo bẹ̀ yín ni mo fi Elédùmarè mo fi bẹ̀ yín mo fi gbogbo nǹkan tẹ bá nígbàgbọ́ lé lórí mo fi bẹ̀ yín mi ò yájú sí yín mi ò dẹ̀ tẹ̀ yín lójúmọ́lẹ̀ mi ò dẹ̀ rí yín fín ọ̀rọ̀ ló kó mo rò wá bàbá yìí àwọn ló bọ́ síta àwọn ló fẹ́ sọ wípé àwọn fẹ́ wá da ìrìn àjò yìí àwọn tó fẹ́ wá dàrú bí ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrì torí tó bá yá ń sẹ àwọn kan tiẹ̀ tí ń ṣe kámi gbà òótọ́ ni regional kìnnìkan èèyàn kan sọ nínú program tá a ṣe pé tí ò bá jẹ́ àwọn bàbá tó tún bọ́ta tó tún bẹ̀rẹ̀ sí ní ṣe bàbá láwọn ti wà lẹ́nu kìnnìkan ṣe 19 years ṣe fún wọn ń gbà yẹn ìsìn lọ́wọ́ fẹ́ ṣe fún wọn àwọn èèyàn kan ti ṣe sẹ́yìn béèrè nǹkan yẹn tí Nàìjíríà tán tiẹ̀ wo ibi tán wà ó wá jẹ́sìn tó jẹ́ pé a ti dé àwọn òbí kan lẹ́yìn ìṣẹ́ wá fẹ́ dá wa padà sẹ́yìn ṣáà tó bá tiẹ̀ wá jẹ́ pé bàbá fúnra wọn lọ sí platform tiwọn àwọn wá ẹ̀ṣẹ̀ wá kó àwọn èèyàn jọ láyé ara tiwọn it's another thing kí ló mú wa ṣe gbogbo nǹkan tá a ṣe torí pé bàbá Ayílóge ó jáde láti rọ́bìṣì iṣẹ́ ọwọ́ wa ni kó tó fa gbélé yìí nìyẹn o tó bá pọ́n kàn lọ síbi tán lọ ń campaign tán kàn lọ ń ṣe wẹ́ lucky for you best of luck la máa fi sìn yín bó torí wípé àìmásùn àìmáwo wa tẹ́yìn wá fẹ́ pé ẹ̀yin náà wà ní YSDM ẹ wá sórí platform mi Dr. Zabby Talk Show ẹ lọ wò sẹ́yìn tẹ wá campaign wípé ká dáwó sínú YSDM lórí ọ̀rọ̀ owó wọ́n fẹ́ ṣe rally wọ́n fẹ́ ṣe kìnnìkan wọ́n fẹ́ ra ẹ̀pà wọ́n fẹ́ lọ bì kan wọ́n fẹ́ lọ rí àwọn kan wọ́n fẹ́ travel owó nǹkan tó wà fún nìyẹn oníkàlùkù ti dáwó gan ó ti sú everybody
a dẹ̀ ní ìdí kìíní bó tá bá bẹ̀rẹ̀ sí ní dání 10 kọ́bọ̀ ṣe kìíní kan yẹn a máa rí nǹkan lò á lè lo eyín wa àwọn èèyàn bí bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn sì ń dáwó tó di kọ́ àwọn tako ti Jésù kan yìí wà nínú Yorùbá nation yìí tó mọ̀ wípé yes àlótìtọ́ ọ̀nà yìí sẹ̀ tá a bá ń tọ̀ lọ máa já síbì kan sẹ̀ díbí mo ń bá yín sọ̀rọ̀ mo fi Ọlọ́run mo fi búra fún yín àwọn èèyàn sì ń dá owó kò ń ṣe tẹ́tẹ́ náírà nǹkan kan tó ń dá yẹn o tó sì ń dá owó tó ń dá owó nínú ìrìn àjò yìí tó wá di wípé àwa ní àwọn kan lọ sí Kútọnu àwọn kan ṣe kinní kan wọn máa ní àwọn ń bọ́ba sọ̀rọ̀ àwọn bá àwọn sínéètì kan sọ̀rọ̀ àwọn nǹkan tá a gbé sọ́wọ́ ló rubbish torí nǹkan táwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé jáde wọn dẹ̀ ṣe gbé jáde wọn gbé wá ni wọn fẹ́ fi wá kérò lọ wọn fẹ́ fi kérò ni bọ́ Ọlọ́run bá wa ṣe Ọlọ́run jù yín lọ ẹ̀yin Dúpẹ́ Onítìrì títí Abọ́yadé dádì Adéníran àtẹ̀yìn tó kù Ọlọ́run mọ̀ yín ó dẹ̀ mọ nọ́mbà lè yín ọgbà ẹ̀yin tẹ́ dárúkọ yìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ wò wọ́n fínífíní o ẹ wò wọ́n fínífíní ibi tán àwọn náà ti fẹ́ lọ dàbí kí lọ ìjìnlẹ̀ náà ni ẹ má patronize wọn ẹ má lọ kí wọn lẹ́yìn ẹ ọdẹ sáà àwòmọ́jú là ń wo ọ̀tá tàbí bá lọ yín sọ ẹ má lọ patronize wọn bó ṣe lè gbó wọn ibi tán bá wà ẹ má tiẹ̀ yà kí wọ́n ń bẹ̀ gan débi pọ́n máa kà yín mọ́ àwọn tán bá lọ wò wọn I'm telling you the fact the truth Ọlọ́run máa ṣe fún wa ilẹ̀kùn yẹn Ọlọ́run máa ṣí bóyá máa rí nìyẹn mo kí wa lẹ́ẹ̀kan sí pa akóbójú ọjọ́ ṣe rí ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀gbọ́n àti àbúrò ẹ má bínú pé ó pẹ́ ogun nǹkan kan tiẹ̀ ṣe nǹkan kan nínú ẹ̀gbọ́n tó jẹ́ wípé ibìkan mo repeat ẹ̀ kan bẹ̀ because technical something kan sáré tú mú kinní yẹn rí bákan mo ṣáà tí mo padà tú rí yanjú ṣá torí ẹ má bẹ bá ṣe rí gbọ́ ṣá ẹ bá mi fi ọgbọ́n àgbà ẹ bá mi fi gbé Ọlọ́run á gbàdúrà wa ọ̀rọ̀ wa ò ní dojúrú mo kí yín lẹ́ẹ̀kan sí pa akóbójú ọjọ́ ṣe rí ẹ bá wa share ètò yìí ẹ bá wa fi comment yín sílẹ̀ mi ò ní lè play ìpolówó torí pé ó ti gùn already kò yé yín sìn lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní ti wà ọ̀rọ̀ wa dayọ̀ èyí tó ti da kò ní bàjẹ́ gbogbo ìdáwọ́lé wa ayọ̀rí sí dáadáa Yorùbá nation no going back ìgbà wo ló jẹ́ èmi ò mọ abárẹ́ni tó mọ̀ ẹ jẹ́ kán wá sọ fún wa owó wa níná owó tí ò ní ṣeré ń bẹ gbogbo nǹkan tá a bá fojú ọwọ́ ṣe ànífẹ̀yìn ọwọ́ dànù ẹ bá wa like ẹ bá wa fi comment sílẹ̀ ẹ bá wa share ẹ dẹ̀ bá wa fi ẹ̀yin tó bá jẹ́ nígbà ọkọ ẹ bá wa subscribe ẹ má gbàgbé láti lọ sórí Àjùlọ TV tó wà lábẹ́ àsíá mi náà ló ṣì wà abẹ́ umbrella mi náà ló ṣì wà ẹ bá subscribe fún mi kẹ bá wa máa patronize ẹ náà God bless you one love bye for now. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.